tó fi mí máa fọ̀làjú bọ̀ kẹ́wù. Àdàmọ̀, Àdàmọ̀, Ali lórí. Àdàmọ̀, Àdàmọ̀, Ali lórí. Ẹni bá sọpọ̀ yín ọdún ní ń torí ó lè jẹ́ kó tó tọ́ wò lọ́tí mú jọgbọ́n. Bẹ́yà bá sọpọ̀ Ádámọ̀ orí nǹkan ṣe, ẹ jọ̀wọ́ ẹ má bá jà, ẹ má bá wí rárá. Àjẹpọ̀ ti yá wèrè àbọ̀ ti sá lórí. Àdàmọ̀, Àdàmọ̀, Ali lórí. Àdàmọ̀, Àdàmọ̀, Ali lórí. Ọtún lè jẹ́ bọ́rọ̀ mi ẹ̀ tó dẹ̀hún jọ. Níṣẹ́ ló ti lọ nílùú nísàlẹ̀ omi. Ọmọ tó fẹ́nu ẹ̀gà pẹ̀lú Ìlọrin. Tó lóhùn ò fẹ́ rú ẹ̀ nínú ìrànwọ́. Ó lè jọ pátá Ádámọ̀ lọ́rọ̀ níṣẹ́. Àdàmọ̀, Àdàmọ̀, Ali lórí. Àdàmọ̀, Àdàmọ̀, Ali lórí. Ọmọ tó sọ pé nǹkan bàbá òun kéré, ta ló bá màmá rẹ̀ sùn tó fi lóyún? Ẹ̀sìn bá mi pálí sọ́nà pé ta ló fi jọ? Bí ó sì ti Ádámọ̀ ṣó lè kéwò, báwo ló ṣe fẹ́ rọ́nà nílẹ̀ Sáúdí? Àdàmọ̀, Àdàmọ̀, Ali lórí. Àdàmọ̀, Àdàmọ̀, Ali lórí. Ọmọ kẹwò Ádámọ̀ ọpẹ́ ní kádà fọba tó bá bíbólà ìṣàánú wa. Bó bá jà kó tí lè tà lọ́gbẹ̀yìn bàbá tó ti gbẹ̀hún tó dáta. Kí láyé fẹ́ wí àwọn tí ó dá nǹkan mọ̀ ò bá gbàjọba. Àdàmọ̀, Àdàmọ̀, Ali lórí. Àdàmọ̀, Àdàmọ̀, Ali lórí. Ṣẹ̀ṣẹ̀ tún ní kọ́ máa gbẹ̀yìn ẹ̀yà rẹ̀. Ṣẹ̀fẹ̀lẹ̀ wòrán nábì tọmọ ẹ̀ tún jíṣẹ́. Ìwẹ̀dà ní ká pẹ́ gan ká ṣe lára. Kò bá já sí pọ́rọ̀rùn ká pẹ́ gan omi. Ọpọlọ máa bómi ṣọ̀tá ìlara. Àdàmọ̀, Àdàmọ̀, Ali lórí. Àdàmọ̀, Àdàmọ̀, Ali lórí. Ọlọ́run dákun máa pa mòdìrú kíákíá nítorí pàwọ́ lọ fáwùjọ wa. Pọ̀pọ̀ níbi ká láyà ká sọ títọ́, wọn ò dẹni gbára láàyè lórí òdodo. Kò mọ sẹ́ni tọ́jọ́ àfàlẹ́ lórí. Àdàmọ̀, Àdàmọ̀, Ali Ìlọrí. Àdàmọ̀, Àdàmọ̀, Ali lórí. Àdàmọ̀, Àdàmọ̀, Ali lórí. Ṣé ikú Abíbọ́lá ṣàlàrólé? Ṣé ikú Abíbọ́lá ìlàrólé? Bọ́tà fẹ́ bọ́tà bá kọ̀ kò jẹun kankan. Ẹni ọláwọn ní báyà ṣàlàsíwájú tó rẹ̀ gan ó pé kò yìn má dùn gidi gan. Àdàmọ̀, Àdàmọ̀, Ali lórí. Àdàmọ̀, Àdàmọ̀, Ali lórí. Ádámọ̀, Ádámọ̀, Ali Ìlọrí. Ádámọ̀, Ádámọ̀, Ali Ìlọrí. Àdàmọ̀, Àdàmọ̀, Ali lórí.
Adama Ali Lori 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 Mo bẹ̀ Olúwa jọ̀wọ́ lọ́lá mo tẹ́wọ́ mi méjèèjì sí ẹ níwájú kódà bí mo bá bẹ̀rẹ̀ rún àwọn ọmọ ìrúṣẹ́wó Ádámà ṣáni kí wọ́n jẹ́ mọ̀ṣẹ́ fún mi lọ́mọ gbàjẹ́ rí mú mi. Adama Ali Lori Adama Ali Lori Ohun tó wẹ́ lẹ́nu ẹ̀ ló lè fẹnu sọ. Ìwọ̀fà lẹ́nu ní Yorùbá máa ń wí. Bọ́wú ẹ̀ ó pé tọ́gì ṣálọ fẹ́ bí. Ọmọ bí Ádámà lọ́wọ́ mi bí. Ọmọ tó máa gbogbo sí lámúmígá ní. Adama Ali Lori Adama Ali Lori Ẹ̀gbọ́n náà ṣàlèrè ro Ádámà nílẹ̀ Yorùbá. Ẹni bá sọ wí wọ́n wà kọ̀wé fáráyé. Wọ́n sì káwọn tíra ẹ̀ tó dẹ̀ ti ṣe. Tòun lọ bá dúláwọ̀ àtìlẹ̀ funfun. Bẹ́yẹn lòun rí irú ẹ̀ kó ṣe yí lé ní. Adama Ali Lori Adama Ali Lori Lọ́gọ́rùn-ún ọdún sẹ́yìn kẹ́wù ṣọ̀rọ̀ kẹ́ oníye ọdún tá ń lò nílẹ̀ kẹ́wù. Oníye ọdún tá ń lò nílẹ̀ kẹ́wù tó sì jẹ́ bó tún níwọ̀n tọ́lẹ̀ rí kẹ́ ṣèbíṣẹ́wó Ádámà lọ́lọ́run rán wá lẹ́ni tó fi bímọ Fọlájú bọ́ kẹ́wù. Adama Ali Lori Adama Ali Lori Ẹni bá sọ́pọ̀ yín ọdún ní ń torí ó lè jẹ́ kó tó tọ́ wò lọ ti mú jọgbọ́n. Bẹ́yẹn bá sọ́pọ̀ Ádámà orí nǹkan ṣe. Ẹ jọ̀wọ́ ẹ má bá jà ẹ má bá wí rárá. Àjẹpọ̀ ti yá wèrè àbò ti sá lórí. Adama Ali Lori Adama Ali Lori Ọ̀tún lè jẹ́ bọ́rọ̀ mi ẹ̀ tó dẹ̀ ń jọ. Níṣẹ́ ló ti lọ́ mi lò. Nísàlẹ̀ omi. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسوله سيدنا محمد وعلى آله وصحبه ومن والاهم بإحسان إلى يوم الدين أما بعد adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run a sì tún tọrọ ìkẹ́gẹ́ fún ànábì Ọlọ́run
ẹni tí Ọlọ́run ọba rán sí wa tó já sí pé gbogbo wa náà la mọ̀ wípé Muhammad náà ni tọ́lọ́run ọba máa kí pé Muhammadu Rasulullah òjíṣẹ́ Ọlọ́run tí ń jẹ́ Muhammad ni walladhina ma'ahu àtàwọn tí wọ́n ń bẹ pẹ̀lú ànẹ́bì ìtumọ̀ rẹ̀ ni pé àwọn tí wọ́n mú ṣe sí ànẹ́bì ashiddahu 'ala al-kuffar àwọn kì í máa le wọn a máa le mọ́ kèfèrí tó bá le mọ́ wọn kèfèrí tí ó bá kó nira báwọn ni wọ́n máa le mọ́ àmọ́ ruhamahu baynahum àmọ́ láàrin àwọn mùsùlùmí ara wọn wọ́n máa lo àánú àwa mùsùlùmí tó ní ara àánú lò síra wa mọ́ àwa ń lè mára wa bá a ti máa lè mọ́ta Ọlọ́run àwa ń mú ọ̀tá Ọlọ́run abá ní àwa ń bọ̀ òun lò bó ti yẹ ká bá mùsùlùmí ọmọ ẹ̀yà ẹ̀sìn bó ti yẹ ká bá lò kọ́lọ́run ọdún kó ṣíjú àánú wọ̀ wá kó sì ràn wá lọ́wọ́ àwa tọrọ ìkẹ́ ẹ̀gẹ́ rẹ̀ látọ̀dọ̀ ẹni tó nìkẹ́ yẹn tí ń jẹ́ Ọlọ́run fún ànábì rẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam Ọlọ́run bá wa kẹ́ ànábì pẹ̀lú àwọn ọmọ ẹlẹ́yìn rẹ̀ níbi tó ti bẹ̀rẹ̀ débi tó parí sí tó fi wá dọ́dọ̀ àwa náà tí ó tún wá máa lọ báyìí ní tí ó máa lọ tí ó máa lọ títí dijọ́ tó já sí pé Ọlọ́run ọbọ̀ padà wá ṣèdájọ́ kó wá Ọlọ́run dákun àwa ṣàdúà fún àwọn tí wọ́n jẹ́ àwọn àṣàyàn tó yẹ pé Ọlọ́run abá fúnra rẹ̀ náà ló ṣàwọn yàn látòrí Maulana Sheikh Adam Abdullahi Al-Aluri Al-Alami Al-Afriki An-Najiri Ọlọ́run bá wa kẹ́ bàbá lágége Maulana Sheikh Kamaluddin Al-Adabi Ọlọ́run dákun bá wa kẹ́ wọn Maulana Sheikh Yusuf Al-Abuaji Ọlọ́run dákun bá wa kẹ́ wọn wa Maulana Sheikh Mustapha Saglulu Sanusi rahmatullahi ta'ala alayhim ajma'a wa rahmatullahi ta'ala ala Sheikh Muhsin Edu wa Sheikh Abdulatif Amoni wa Sheikh Jirjis Akodo Olúwa Ọlọ́run dákun bá wa pa wọ́n pọ̀ kẹ́ kárí gbogbo àwọn tó wá kù lọ́dọ̀ wọn náà tá a gba mímọ̀ lọ́dọ̀ wọn bàbá wa Maulana Sheikh Abdulrahman Takuwalla Ọlọ́run dákun bá wa ṣíjú àánú wò wọ́n kárí gbogbo àwọn tó wà bẹ́ẹ̀ láwọn tí wọ́n kún wa lọ́wọ́ lórí bí ó ti máa dá tí ó máa dá ọlọ́mọdé ó burú fáwọn náà àti nǹkan ní wọn. àwa ṣàdúrà ládàáyanrí fún Maulana Habibul Malayin Habibur Rahman Habibul Malaik Habibul Insi wal Jin Habibul Qur'an wa Habibus Sunnah Habibul Qur'an wa Habibus Sunnah olólùfẹ́ al-Qur'an àti olólùfẹ́ ìlànà tí a máa tọ̀ láti lo Qur'an yẹn gan Maulana Sheikh Habibullahi Adam Al-Aluri Mudirul Markaz OON Ọlọ́run dákun járí bàbá náà pẹ́ má kánjú pa bàbá má sì gba àláfíà ara wọn má sì fi nǹkan nira ṣe wọ́n gbogbo ọ̀tá tí ń retí kí nǹkan ṣe wọ́n Ọlọ́run má jẹ́ kí nǹkan ṣe bàbá Ọlọ́run jẹ́ àtúbọ̀ mọ́ ọ̀rọ̀ pẹ́dá lórí wọn Ọlọ́run má gba àláfíà wọn má gba ti gbọ́rọ̀ má sì gba ti sọ̀rọ̀ má gba ti wíwí má gba ti sísọ má gba ti mímí má gba ti ṣan má sì gba ti inú ẹ̀jẹ̀ wọ́n lápá tọrọ bẹ́ẹ̀ fún Ọlọ́run jó dáa fún kó wà wá náà lọ́la la ilaha illallah muhammad rasulullah sallallahu alayhi wa sallam wala hawla wala quwwata illa billah àwa kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa tí a jọ wà lórí ètò lálẹ́ yìí pé assalamu alaykum wa rahmatullahi ta'ala wa barakatuhu a sì tún bára wa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé tọ́lọ́run lájọ́ ń sọ tọ́lọ́run lájọ́ ń gbọ́ kìí ṣe wípé bóyá ń tà ń ṣe ni pé à ń wádìí ẹnìkan tí wọ́n ń pè ní tajassus yàtọ̀ sí èèyàn ń ṣe tabayyun ìtọ́lọ̀ nífa tabayyanu ẹ ṣèwádìí kẹ́ ẹ má lọ kọlu ẹnìkan lọ́nà tí ò dáa tajassus là ń ṣe lónìí bẹ́ẹ̀ sì rẹ̀ yìí tajassus yẹn ta'assus tó yàtọ̀ sí tajassus ṣáà ń fẹ́ máa tọpinpin ara wa bóyá ìbàjẹ́ wà lọ́dọ̀ lágbájá nígbà táwa kẹ́fin pé kò bọ́ sọ́dọ̀ rẹ̀ àwa fẹ́ yí lò padà Ọlọ́run dákun ṣíjú àánú wa kó sì ṣe dáadáa fún wa la ilaha illallah lónìí torí pé àwọn wáàsí wa yóò ní máa pẹ́ mọ́ nítorí pé ọ̀dọ̀ ẹnjìníà jìn so nígbà míì ká tó lọ ká tó bọ̀ bá ní ọ̀nà yẹn náà ṣe díẹ̀ so tó a bá lè máa parí ẹ̀ lásìkò tí ẹnjìníà gan máa rí tí ó máa rí ọ̀kadà dé ilé rẹ̀ ó tún dáa
ìyẹn ò ní jẹ́ pẹ́ lálẹ́ ìkọlọ́n kó ṣíjú àánú wa àmín. pàápàá àwọn ọ̀rọ̀ tá a fẹ́ máa mẹ́nu báyìí ọ̀rọ̀ tó yẹ kájọ wòye sí ni òun náà ni n tó fa èdè àìyedè tàbí àìgbọ́ra ẹni yé tàbí n tó ń dá wàhálà lẹ̀ láàrin àwa mùsùlùmí. Kí ló fa wàhálà yìí? Wàhálà tá a jogún ni ajogún rẹ̀ ni látọ̀dọ̀ àwọn sahaba al-kiram rahmatullahi ta'ala alayhim. àmín. So àìwá lè manage ẹ̀ látara ìgbọ́lọ́wọ́n àtànẹ́bì yé ló ń dá wàhálà lẹ̀ sí wa lára. Tó bá lọ jásí pé a bá gbọ́ àgbọ́yé ká lè manage ẹ̀ ní àníríru wàhálà tá à ń rí. Gbogbo tó ń dá wàhálà lẹ̀ tá a fi ń búra wa lónìí tá a fi ń sọ̀kọ̀rọ̀ síra wa ò kọjá wípé èmi náà fẹ́ dọ̀gá, èmi náà fẹ́ já síwájú, ìjọ tiwa ni kó wà lókè kíjọ tiwa náà má sì ń sálẹ̀. Ẹlẹ́ẹ̀kejì náà ni wípé à ń ṣe tafudilu ba'din ala ba'd, a fẹ́ gbọ́lá fúnra wa lórí àwọn ẹlòmíì. Lára àwọn tá a sì fẹ́ gbọ́lá fún yẹn ó ṣeé ṣe kẹ́ni tó lọ́lá jù wá lọ ń bẹ lára wọn. Ṣàpẹ́ tó lọ́lá jù yẹn lọ tí yẹn wá fẹ́ dára rẹ̀ láṣọ lálé lórí, òun náà sì ní fẹ́ kọ́lá tòun jábọ̀. Yẹn a fẹ́ bu ọlá fúnra wa. Lára àṣòro tó ń bá wa lẹ́lẹ̀kẹta náà ni wípé a fẹ́ fi ọlá fẹ́ni tọ́lá tọ́ sí. Báwọn ọ̀jọ̀gbọ́n tí máa ń sọ fún wa wípé al-fadlu lil mutaqaddim, èyàn gbọ́dọ̀ máa bu ọlá fẹ́ni tó ṣáájú ẹni. Kódà kó já sí pé nǹkan kékeré báyìí náà ló fi ṣe kíni o, ló bá fi ju ni lọ, àyín tí wọ́n fi ju yàn lọ yẹn náà kékeré kọ́. Gbogbo ẹni tí ò bá ti wá mọ ọlá fọlọ́lá, tí ò mọ iyì fún níyì, tí ò sì máa pọ́nlé fálápọ́nlé, ẹni yẹn ó máa ṣe rere lójú ara ẹ̀, ibi ni ó sì máa já sí lọ́dọ̀ Ọlọ́run. Yóò máa ṣe àwọn yóò máa kí lórí àmọ́ kò lè gbá kíkí lọ́dọ̀ ẹni tó ní. Ọlọ́run dákun ṣíjú àánú wa. àmín. Ojú ọ̀nà tá a wà yìí má jẹ́ kúrò lórí ẹ̀. Ní tí ó mú wa tá a fi kúrò lórí ẹ̀ tá a wà di blọ́gà. Níjẹ́ a sì ti bẹ̀rẹ̀ à ń lákọ́lé a sì ń rọ̀rọ̀ Ọlọ́run. Ẹ rí i pé àkọlé táwọn èèyàn mú wá lónìí kìí ṣàkọlé ẹ̀sìn mọ́ tó ti jáde kúrò nú ẹ̀sìn. Ọ̀rọ̀ yìí pé ká gbé ọ̀rọ̀ kan wá tá a fi lè rí àwọn èèyàn kan wò wá. Ẹ̀mí pé àwa làwọn èèyàn gbọ́dọ̀ máa yẹ̀ wò, wọn à gbọ́dọ̀ wo ẹlòmíì. Ọlọ́mọ fi yẹn sínú ọ̀rọ̀ wa. Àwọn yóò tún wá máa sọ pé n tá à ń ṣe yóò ọlọ́mọ bà níyàn wa jẹ́, àníyàn tó sì ti bàjẹ́. Àwọn yóò tún wá máa búra sí torí pé kí ni ash-shaytanu zawwala lahum wa amla lahum. Ṣèitọ́nù ti ń pe àpèkọ́ fún wọn. Ṣèitọ́nù ló kù ti ń fáwọn èèyàn ní tọ́pìkì, kò sí tọ́pìkì Islam mọ́. Kọ́lọ̀ ń dákun kó ṣíjú àánú wa kó ràn wá lọ́wọ́ ń bẹ̀. Náà láì ní fa ọ̀rọ̀ gùn torí pé pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run aago 10 tó bá ti lò a gbọ́dọ̀ fi ààrẹ ètò yìí káfìtì ń dábàá fi béèrè ìbéèrè káfìtì bí o bá sì ní tó bẹ́ẹ̀ ó lè má tó bẹ́ẹ̀. Naam, aláwọn wàhálà yìí ajogún rẹ̀ ní látọ̀dọ̀ àwọn sàhábà. Kí ló sì bí àwọn wàhálà yìí náà kọjá wípé òṣèlú tí ń bẹ lẹ́mìí kó wá lọ́tọ̀ọ̀tọ̀ pé àfi kó já sí pé tá Ànábì bá lọ ọ̀gá yìí kó bọ́ sákàtà wa, ọ̀gá yìí kó bọ́ sákàtà tèmi. Lójú ayé Ànábì yẹn àwọn èèyàn ò níbi tí wọ́n pín sí kọjá pé tọ́rọ̀ bá délẹ̀ wọn kò lọ ọ̀dọ̀ Ànábì. Tá Ànábì bá sì ti yanjú ẹ̀ ó parí náà nù. Ẹ jẹ́ ká mú wá lápèjúwe. Àwọn èèyàn máa ṣe nǹkan ní méjì méjì tí wọ́n bá dọ́dọ̀ Ànábì, Ànábì ó jẹ́ ká bẹ́yìn ti ṣe yìí dá, bẹ́yìn náà sì ti ṣe yìí kò ṣe kíni o, kò sí ní tó burú nínú rẹ̀. Ànábì á máa dájọ́ fún wọn. Ṣàpá Ànábì bá sì ti dájọ́ ẹnìkan ò ní máa bu ọlá fúnra rẹ̀ lórí ẹnìkan. Àmọ́ lónìí kí l'Ọlọ́run fi dájọ́ fún wa, òun náà látẹnu Ànábì Muhammad, sallallahu alaihi wasallam. òun náà l'Al-Qur'an. Àmọ́ wá ṣe ní láàánú pé Al-Qur'an ni àti pàtì sẹ́gbẹ̀ẹ́ kan. Ìwà pa Qur'ani tìyẹn ìwà ń jẹ́ ṣòro nínú ayé wa, ó wá fún wa ní wàhálà tó pọ̀. Ó fún wa ní wàhálà tó pọ̀. Kọ́lọ́run kó ṣíjú àánú wa. àmín. Ibi mo ti fẹ́ mú ọ̀rọ̀ mi pé ń bo ni wàhálà ti wá. Ibi tí wàhálà náà ti wá náà kọjá wípé Ọlọ́run láláṣẹ ẹ̀sìn, òun ló sì lẹ̀sìn rẹ̀. Kò é ṣe ẹ̀sìn tá a jásípà Ànábì ló dálẹ̀.
ẹ̀sìn Ọlọ́run abani tó ń fi rán àwọn ànábì kankan pé ẹ lọ́ọ́ jíṣẹ́ fáwọn èèyàn amálọ́wọ́n abámọ́mọ́ ṣá ànábì Ibrahim lẹ́ṣà láti máa pe ẹ̀sìn yẹn mọ́ yóò ní dínú Ibrahim Ọlọ́run abámọ́ a máa pè é mọ́ Ibrahim torí pé òun la fi ṣí gàgá ẹ̀sìn àmọ́ ń gbà ànábì wá dé tẹ́lẹ̀ pé òun náà lọ́wọ́n bá rán sí wa ànábì ló wá jẹ́ àmọ̀ yìí pé inna hadhihi a'udhu billahi minash shaitanir rajim pé inna hadhihi ummatukum ummatan wahidatan wa ana rabbukum fa'buduni nínú àyà mi ó ní wa ana rabbukum fattaqun Ọlọ́run jẹ́ kó mọ̀ ya ànábì wípé sọ fún wọn wípé inna hadhihi ummatukum ìjọ yìí ìyẹn ní pé ìjọ ìsìláàmù yìí ummatan wahidatan ìjọ ẹyọ kan péré ni kò pé méjì la thani laha tẹ́nìkan wà máa sọ wípé ìjọ yẹn ó pín kò pín o ìjọ ànábì ìjọ ẹyọ kan ni o wa ana rabbukum èmi Ọlọ́run àbàṣìládẹ́dà yín tẹ́ mẹ́sìn fa'buduni èmi ní kẹ́ mẹ́sìn torí pé mi lọ́lọ́run Ọlọ́run fúnra rẹ̀ sọ fún wa pé ummatan wahida ẹ̀sìn ẹyọ kan làwa bá pín Ọlọ́run bá tó lẹ́sìn ó lẹ́yọ kan lẹ́sìn òun kí ló fi jẹ́ ẹyọ kan náà ni wípé la ilaha illallah bá nàbì ti sọ fún wa yìí pé kalimatun jama'atni wal anbiya'u min qabli gbólóhùn ẹyọ kan ni tó dá èmi àtàwọn ànábì tán ṣáájú mi tó dá wa pọ̀ kí ni kálímà náà la ilaha illallah kò sẹ́nìkan tá a mẹ́sìn yàtọ̀ sọ́lọ̀ wa ma dama al-insanu yashhadu bi hadhihi al-kalima at-tayyiba lódiwọ̀n tí ènìyàn kan bá ti wá ń pe gbólóhùn yìí jáde lẹ́nu la ilaha illallah tó sì nígbàgbọ́ pẹ̀lú rẹ̀ òun náà ti wà nù inna hadhihi ummatukum ummatan wahida òun náà ti wà nù jẹ́ ẹyọ kan ni tọ́lọ́wọ́n bá sì ń jọ́ lọ́wọ́n bá rẹ̀ tóun náà ń sin lọ́wọ́n bá yẹn kámẹ́sẹ̀ wá sọ yìí pé ń wá ń kírun àyà wo ló lè jẹ́ àmà bẹ́ẹ̀ tá a bá lọ sínú al-Qur'an suratul Baqara nínú alif lam mim bí ọlọ́run ti ní dhalikal kitabu ìwé tẹ́rì tí ń ṣe al-Qur'ani ìyẹn ni pé hadhal kitabu ìwé yìí la rayba fihi iyèméjì ò sínú rẹ̀ ìyẹn fi hàn yí pé ọlọ́run tó fẹ́ kó yé wa bẹ̀rẹ̀ ni pé kò síwèé míì tí ò ní iyèméjì nù ọlọ́run fúnra rẹ̀ sọ yí pé dhalikal kitabu la rayba fihi ìwé tẹ́rì yìí o la rayba fihi kò ní iyèméjì nínú ìyẹn fi hàn yí pé a lè rọrọ̀ kẹ́nu rẹ̀ tí ó wá ṣe wá ń iyèméjì táwa gbé làkàyè ká ẹjẹ́ àyẹ̀wò kò yẹ kó lọ báyìí ìdí nìyẹn tí ń fi ń jáṣe pé ní hudan lil muttaqina ló fi ń jẹ́ ìmọ̀nà fáwọn tí ń bẹ̀rù Ọlọ́run Ọlọ́run wá fẹ́ ròyìn àwọn tí ń bẹ̀rù Ọlọ́run ó wá mọ̀ wáyé pé alladhina yu'minuna bil ghaibi àwọn tí wọ́n jásí pé wọ́n nígbàgbọ́ nínú Ọlọ́run tá a bá ń sọ̀rọ̀ al-ghaibu ta ní jẹ́ bẹ́ẹ̀ Allah torí pé òun náà ló ń ròyìn ara rẹ̀ yìí pé alimul ghaibi wa shahadati Ar-Rahmanur Rahim alimul ghaibi ọba tó nímọ̀ ń tó pamọ́ kí ló sì pamọ́ yẹn wọ́n ṣàádá àti ń tó hàn ń tó pamọ́ gan lọ́lọ́hun torí pé Ọlọ́run fúnra rẹ̀ pamọ́ ló fi jásí pé ẹni tí ó bá bẹ̀rù Ọlọ́run yóò bẹ̀rù ẹ̀ ní pamọ́ torí pé ọba yẹn gan pamọ́ so ìyẹn ló fi ń jásí pé àwọn tó yẹ pé ní yu'minuna bil ghaibi wọ́n nígbàgbọ́ nínú Ọlọ́run táàrí la fi ń pe Ọlọ́run ní al-ghaib ọba tó pamọ́ gbogbo ẹni tí máa darí ayé lèyàn máa rí èyàn ó máa bá a lù kankan àmì yóò ní rí Ọlọ́run kó sì gbọ́dọ̀ gbà fún àmì èyàn ó máa rí àwọn iṣẹ́ rẹ̀ tó ṣe èyàn ó máa fi mà kọ́ Ọlọ́run ọba yẹn wà lọ́gbọ́n alladhina yu'minuna bil ghaibi àwọn tí wọ́n gba Ọlọ́run gbọ́ torí pé ọba yẹn fira rẹ̀ pamọ́ kò fira rẹ̀ síta so àwa rí a sì gbọ́dọ̀ gbàgbọ́ káwa máa sìn àwọn tí wọ́n pe ànábì kan lọ́lọ́run wọ́n rà ànábì tí wọ́n pè lọ́lọ́run wọ́n mọ̀
wọ́n sì rí fọ́tò rẹ̀ àmọ́ Ọlọ́run Ọba la suratan lahu kò láwòrán wala ayha kò sì níṣe sí kan wala aikal kò ní skeleton kan bọ́lọ̀ ń ti rí rẹ̀ ó tá a bá ní àyàkalẹ̀. àwọn táwọn wí ní yu'minuna bil ghaibi wọ́n nígbàgbọ́ nípa tó pamọ́ lẹ́yìn tí wọ́n á nígbàgbọ́ ní kí wọ́n ní wọ́n ń ṣe wa yuqimuna salata wọ́n ń kírun. ìyẹn túmọ̀ sí pé al-imanu wa salat ìyẹn ni pé ash-shahadatu wa iqamatu salati bẹ́ẹ̀ yẹn bá ti ń pe shahada ti ń sọ yìí pé la ilaha illallah tó sì gbàgbọ́ wa aqama salata tó sì ń kírun. ó ní wa mimma razaqnahum yunfikuna lára ń tọ́lọ̀ tó wá ṣe fún òun náà ná ìyẹn ni pé innahu yatasaddaq ó ń ṣe sàrà aw yatazakka tàbó ń yan sàká tó bá yẹ pẹ́ ń tọ́lọ̀ wọn bá rọ̀ lọ́rọ̀ ni. ńgbọ́ Ọlọ́run bá kà á lọ títí bẹ́ẹ̀ ó ní ulaika ala hudan min rabbihim wa ulaika humul muflihun. ó láwọn tá a wíwọ̀n yìí ó ala hudan min rabbihim náà làwọn tí wọ́n ń bẹ lórí ìmọ̀nà tí tó wá látọ̀dọ̀ Ọlọ́run bá wọn wa ulaika humul muflihun àwọn eléyìí náà làwọn tí ó jẹ èrè. ìta kọ́kọ́ fi máa pé inna hadhihi ummatukum ummatan wahida ìjọ yìí ìjẹ́ ọ̀kan ni torí pé Ọlọ́run bá yẹn ọbẹ̀ ọ̀kan ni lára ń tá fi mọ̀ náà ni wípé salatuna wahida ìrun ẹyọ ọ̀kan náà ló dà wá pọ̀ ìrun ẹyọ ọ̀kan ló ṣe kí ni ló dà wá pọ̀ wa hajjuna wahidun ájì tá a jọ sí ẹyọ ọ̀kan náà ni bẹ́ẹ̀ náà ni wa sawmuna wahid àwẹ̀ wa náà àwẹ̀ kan náà ni àláwẹ̀ mi tó yàtọ̀ síra wa wa shahadatuna wahida ìjẹ́rìí wa ẹyọ kan náà ni wa qur'anuna wahid qur'ani wa tanka ẹyọ kan náà ní gbogbo ayé wa qiblatuna wahidatun ibi tá a máa kọjú sí tá a bá kírun ẹyọ kan péré náà ni a ní nǹkan mi tá n ká kọjá Fátíà yẹn lọ èyàn ó ṣe wá gbọ́n nínú tí ó wà gbọ́n ta tí ó wà níjọ yẹn ṣe ẹyọ kan nígbà Nábì wa sọ fún wa yìí pé man salla salatana wastaqbala qiblatana wa akala dhabihatana fadhalika al-muslim gbogbo ẹni tí ń bá yásí pé ní o salla salatana ó ń kírun wa tá ń kí yìí o wa akala dhabihatana tó sì jásí pé bẹ́ẹ̀ ran lé abádé yẹn náà àjọ ń pa àjọ jẹ́ ni tó sì jásí pé nìyẹn o wa salla salatana ó ń bá wa kírun wa wastakbala qiblatana Káàbà lòun náà ń kọjú sí Ànábì ní mùsùlùmí lèyìn tẹ́nìkan ò gbọdọ̀ yọ kó nu ìsìláàmù àmọ́ lónìí àwa ń yọra wa kó nu ìsìláàmù lórúkọ yìí pé ana alùsùnà onísùnà lèmi sùnníyà lèmi lára kẹ́nìkan sọ yìí pé sùnfíyà lèmi lára kẹ́nìkan sọ pé ṣìíyà lèmi eléyìí òṣèlú àárín ara wa yìí pé àwa ni ká jọ̀gá àwa ni ká jọ̀gá ó ti wá kún ní ìsìn wàhábíyà náà ti tún kún ó ti wá pọ̀ bẹ́ẹ̀ ìyẹn wá ń fi hàn á yí pé kí wá ló fa ìtìláàfù yìí tíjọ yìí fi wá di ti ń pín ìjọ yìí ti pín sọ́nà méjì ó ti ń ṣe kí ni o ó pín sọ́nà méjì ọ̀nà àkọ́kọ́ náà ni ká sọ pé sùnníyà àwọn súnnà àwọn ọ̀nà kejì náà ni ká sọ pé kí ni o ṣíàíyà àwọn tí wọ́n pera wọn ní ṣíà wọn à sí láwọn arkanu ìsìláàmì kankan tó yàtọ̀ sí ti ń bẹ náà Al-Qur'an wọn à lọ́tọ̀ léyìí tó ń túmọ̀ sí pé inna hadhihi ummatukum ummatan wahida ìyẹn fi hàn pé ṣíà o ummatun muhammadiyya ìjọ ànábì ni o sùnníyà náà o ìjọ kílò náà ìjọ ànábì ni ìbéèrè wa ni pé ṣé ṣíà yẹn ṣé àwọn èyí ṣe súnnà ni ṣé onísúfí ṣé wọn èyí ṣe súnnà ni ṣé tìjàníyà wọn èyí ṣe súnnà ni ṣé àwọn tí wọ́n pera wọn kọ̀dìríyà wọn èyí ṣe súnnà ni wọ́n kàn ń lo ọkọ̀ yẹn torí pé òkè orí ẹsẹ̀ lágbájá làwa náà gbà máa nẹ́bì la fi dá ìwà rẹ̀ mọ̀ lápẹ̀rẹ̀ kéèyàn sọ pé òun Markazi ṣàkè Markazi èyí ṣàkídà Markazi èyí ṣe kíni kèé ṣe àkídà táwa sọ pé àná Markazi àwọn Markaziya làwọn eléyìí àwọn àdàbíyà ni wọn à ní àkídà wọn ń jẹ́ àdàbíyà yẹn ló kọ́ pé níbi tí wọ́n ṣe ìntìsáàbù wọn sí wọn à sí ló kọ́ míì kọjá pé mùsùlùmí ni wọ́n súnà náà ni wọ́n ń ṣe Markazi yẹn náà ò sì ló kọ́ míì kọjá pé ìsìláàmù ní í ṣe súnà ní í ṣe torí pé àkídà kọ́
lẹ́yìn tó ń fi hàn yín pé ìjọ ànábì yẹn ìjọ mélòó ni ẹyọ kan náà ni tí ò ṣe kíni o tí ò pé méjì kí wá ló dá wàhálà alẹ̀ ntọ́ wá dá wàhálà alẹ̀ náà ni èdè àìyedè tó ṣẹlẹ̀ láàrin àwọn sàhábà sànábì tó bí ànábì nínú tó sì já sí pé ìbànújẹ́ yẹn sì ń bẹ lára ànábì tó fi jáde láyé bó tiẹ̀ já sí pé kìí ṣe gbogbo sàhábà ni wọ́n kópa nù rẹ̀ àwọn kan ní rárá ẹ má jà ṣe bẹ́ẹ̀ àmọ́ àwọn tí wọ́n lágbára tí wọ́n lẹ́nu wọn tẹ̀ mọ́lẹ̀ pé bá ti ṣe nù. ẹ jẹ́ ká lọ ka àdíìsù yìí bó tiẹ̀ já sí pé ń tà ń gbọ́ lẹ́nu àwa náà ní Kùránì ní pé wa man ya'si Allaha wa rasulahu ẹni bá yapa Ọlọ́run tó sì yapa nẹ́bì nínú àyà mi wọ́n ní faqad dalla dalalan ba'ida ẹni yẹn ti sọnù kúrò lójú ìlànà Ọlọ́run ní sọnù tó jìnnà Ọlọ́run jẹ́ àyàpá rẹ̀. náà nígbà tá nẹ́bí wà lórí àárẹ̀ ibi tí wàhálà wa ti kọ́kọ́ bẹ̀rẹ̀ náà ni awwalu tanazu'in waqa'a fi maradihi wàhálà tó kọ́kọ́ ṣẹlẹ̀ ńgbà tá nẹ́bí ń bẹ lórí àárẹ̀. àdìsù yìí á rí inú musnad Imam Ahmed rahmatullahi ta'ala alayhim a sì rí lọ́dọ̀ àfàwà Imam Bukhari nínú pẹ̀lú ìsinádù rẹ̀ tó yẹ pé ani Abdullahi ibn Abbas radiyallahu ta'ala an kí ló ṣẹlẹ̀ ń jọ́nà ní pé wọ́n ní lamma ishtadda bin nabiyyi sallallahu alayhi wa sallam maraduhu alladhi mata fi nígbà ó di pé àárẹ̀ ànábì lágbára láàrẹ̀ rẹ̀ tó ṣe kẹ́yìn tọ́lọ́jọ́ fi dé àárẹ̀ yẹn ó ti wà lára ànábì púpọ̀ tá a kọ́kọ́ fi mọ̀ ní wípé ànábì ò lè ṣàárẹ̀ títí kó kan làákàyè rẹ̀ ànábì ò ní ẹmú bẹ̀yẹn dání ànábì ò lè ṣàárẹ̀ títí káàrẹ̀ yẹn wá kan làákàyè ẹ̀ kò sànábì Ọlọ́run tó ṣàárẹ̀ láyé táàrẹ̀ yẹn àfẹ́kìtì làákàyè wọn. ẹ lọ wo ànábì wa Ayub aleyhi salamu àbí sallallahu alayhi wa sallam àwọn alayhi salatu wa salam báàrẹ̀ wọn ti pọ̀ tó kò gí làákàyè wọn tí wọ́n fi mọ̀ yín pé anni masani yadur wa anta arhamur rahimin tó bá yẹ pé báwọn àfa àti ìròyìn àárẹ̀ yẹn bó ti pọ̀ tó ni ó ti tó kó ṣe kíni o kó àfẹ́kìtì làákàyè torí pé àwọn èèyàn bó ti yẹ pé kò tó bẹ́ẹ̀ wọ́n ròyìn ẹ̀ náà ní kítan lè dùn wípé wọ́n ròyìn délẹ̀ fún wípé nbí àárẹ̀ yẹn pọ̀ dé àwọn kòkòrò jẹ gbogbo ẹran tí ń bẹ lára wọn tí wọ́n tún wá fi dá ihò sáré egungun déyìí pé tá nẹ́bí Àyùbù bá ń jẹun bó àwọn kòkòrò yóò tún wá jáde yóò tún máa pín oúnjẹ fún wọn bí kan bá tún wá ṣì náà ibi tó gbà wọlé tó gbà yóò ní ibi ni wọ́n gbà wọlé yóò tún júwe bẹ̀ fún eléyìí kharafa ni eléyìí irọ́ ńlá ni. Ọlọ́run bá sọ fún wa pé ó ṣàárẹ̀ àmọ́ Ọlọ́run ò sọ bá àárẹ̀ náà ti tó àfi káwa náà wá dákẹ́ ká má sọ kọjá bọ́lọ̀ ń ti rí àmọ́ lára ń tà mẹ́ ní wípé gbogbo ńjọ́ tí wọ́n ń ṣàárẹ̀ yẹn wọn àlọ́mọ kankan láyé gbogbo wọn náà ló tán sí ṣàbọ̀ tó kó ṣe làákàyè kò ṣe làákàyè torí pé àwọn ànábì Ọlọ́run ò ní ṣàárẹ̀ títí kó wá débi làákàyè wọn torí pé lára ń tọ́lọ́run fi rán wọn ní wáyé tó bá ti wá kan làákàyè wọn wáyé yóò mẹ́hẹ̀ lálùkùránì fi ń sọ fún wa yìí pé ma dalla sahibukum wa ma ghawa ànábì yìí yo ma dalla kìí ṣẹni tó lè ṣìwí níbi ọ̀rọ̀ tá a fi rán wa ma ghawa kò sì ní báyàn sọ tí ò dá kó wá sọ̀sọ́kúsọ lẹ́yìn tó ń fi hàn pé béèyàn bá rọ̀rọ̀ kan tí ò bá ti ní bámu pẹ̀láyé kò lè jẹ́ ànábì ló sọ béèyàn bá rọ̀rọ̀ kan tí ò bá ti jẹ́ ọ̀rọ̀ tó dá kò lè jẹ́ ànábì ló sọ torí bọ́lá ló ní ma dalla sahibukum wa ma ghawa ànábì yìí ma dalla kò sí ọ̀rọ̀ wírí ìntàfi mà pé dọ́lù tí wọ́n ń sọ ń bẹ̀ náà làṣìwí alukurani sọ fún wa yìí pé la yadillu rabbi wa la yansa ọba mi èé ṣe ọ̀rọ̀ wí kì í sì máa gbàgbé ọ̀rọ̀ àyí ń ṣe ọ̀rọ̀ sọ tí èé ṣọ̀rọ̀ wí tó ń sọ kurani kalẹ̀ fún ànábì yẹn ló bí pé ma yantiqu anil hawa ọ̀rọ̀ tó fẹ́ sọ tọ́lọ̀ fi rán sí yẹn kò ní jẹ́ ti fẹ́ inú ààrẹ kò ní jẹ́ ọ̀rọ̀ tó wá láti inú làákàyà rẹ̀ kò sì ní jẹ́ ń tó gbà lérò lọ́dọ̀ ààrẹ
bá ti kó àdìsù jọ lẹ́ni tó jáde pé arahu nàbì tá ń pè ní làákàyà nàbì tá ń pè lérò ànàbì ńgbà Ọlọ́run fẹ́ sọ̀rọ̀ ó ní ma yantiku an hawa nafsihi kò ní sọ tinú ààrẹ ìntàlùkùrá ni fi yàtọ̀ sí àdìsù nù tó fi já sí pé ní a lè gbé wọn sẹ́gbẹ̀ẹ́ ara wọn torí pé ìntàlùkùrá nìyẹn laysa an hawa nafsihi kìí ṣe ń tàn nàbì rò lẹ́mìí ara rẹ̀ kìí ṣe pé ń tó yẹ pé òun ló wí in huwa illa wahyun yuha bí ìṣe pé ọ̀rọ̀ tí wọ́n ń sọ fún pé ó yà lọ́ wí tálùkùrá mi sọ pé balligh ma unzila ilayka min rabbika pẹ̀lú ògbólọ́dọ̀ Ọlọ́run ẹ̀rí pé wáàsí tí mo ṣe kọjá lọ́lọ́run náà ní pé ǹjẹ́ wọ́n kó kùránì jọ lójú ayé ànábì ó yẹ kí n ṣe pátú rẹ̀ bí ẹ bá ṣe àyíyín tó lọ sọ yí pé ebi pa ànábì tòun kú ó jẹ gbèsè kú ó kọ̀lá ni mo yí tọ́pìkì ní padà ẹ tún wá rí wípé àwọn èèyàn ti parọ́ sínú ẹ̀sìn yóò bù háyà ìyíwọ̀n ọjọ́ Tuesday lèyí o kọ́lọ́n kó ṣọ́ wa tayọ ọgbà náà àwọn ànábì Ọlọ́run àárẹ̀ ẹ máa ń ṣe wọ́n débi làákàyè ibi mọ́dẹ́nu lẹ́yìn tọ́lọ́run ti jẹ́rìí ànábì pé nǹkan kan ò lè ṣe làákàyè ànábì kódà bí n bá ń ṣàárẹ̀ lọ́wọ́ torí pé òun ni wọ́n ń sọ wá àyíkalẹ̀ fún ibi tí wàhálà wa ti wá bẹ̀rẹ̀ lé ní dọ̀la tí ẹ pé tá a bá fẹ́ rí ìyẹn ju wàhálà yẹn àfi ká padà sí di Al-Qur'ani òun náà ni ìwà táwọn kan tí wọ́n ṣì wù sáà nẹ́bì ló sì yẹn affect àwa náà dọ̀la torí pé Al-Qur'ani dìde sọ fún wa yìí pé la tuqaddimu bayna yadayi Allahi wa rasulihi ẹ má sọ̀rọ̀ ká nẹ́bì ó tó sọ̀rọ̀ wala taj'aru lahu bil qawli kajari ba'dikum li ba'din ẹ sì gbọ́dọ̀ máa pariwo níwájú ànábì bí ìgbà tẹ́ ń pariwo mọ́ra yín àmọ́ níjọ́ náà wọ́n pariwo lánàbì lórí tó sì bí ànábì nínú tá ànábì lé wọn la yanbaghi indi tanazu'u kìí ṣọ̀dọ̀ ọrú mi lóye kẹ́ tí wọ́n máa pariwo kẹ́ wọ́n máa ṣe fanfa níjọ́ yẹn ni ìṣòro wa ti bẹ̀rẹ̀ níjọ́ yẹn ni wàhálà ti bẹ̀rẹ̀ láàrin àwa mùsùlùmí wá gbọ́ àdìsù náà wọ́n ní lamastadda bin nabiyyi sallallahu alayhi wa sallam maraduhu alladhi mata fihi nígbà tá àárẹ̀ ànábì lágbára léyìí tí ń yá àárẹ̀ rẹ̀ tó ṣe kẹ́yìn tọ́jọ́ fi dé qala ànábì wa ń sọ fáwọn sàhábà wípé ituni bidawatin wa qirtasin aktubu lakum kitaban aktubu lakum kitaban lan tadillu ba'di intanẹbi sọ́njọ́ náà ni wípé ituni bidawatin àwọn tí wọ́n lánàbí èèkọ̀ nǹkan ó lẹ́ bá ń gbé tàdá wa ẹgbẹ́ yín kì wá wa qirtasin kẹ́ẹ̀sì bá mú pépà wá ó fẹ́ kọ báwo ni wọ́n ti ṣe tó ń bá kú njọ́ àti bẹ̀rẹ̀ ṣòro nu tánàbí bá ń sọ pé ituni bidawatin wa qirtasin ẹ bá mi gbé tàdá wá kẹ́ẹ̀sì bá mi múwé wá kí ni mo fẹ́ ṣe ẹni tí làákàyè bá yọ lẹ́nu yóò rántí pé ẹ fún mi níwèé ẹ sì fún mi ní gègé ẹ gbé tàdá wá ìwọ̀n ń sọ fún wọn jọ́nà yìí pé akutubu lakum kitaban kí n kọ àsọ́ọ̀lẹ̀ fún yín ṣẹ̀rí kìtàbá tí wọ́n wí kìí ṣe ti ń bẹ nínú àdìsí yẹn aṣílá nìyẹn akutubu lakum wasọ́ọ̀yàn engineer akutubu lakum wasọ́ọ̀yàn kí n sọ àsọ́ọ̀lẹ̀ fún yín bí ìgbà tí ẹ pé èèyàn fẹ́ kú ó wá fẹ́ sọ bẹ́ẹ̀ ti ṣe o pé bí n bá kú o báyìí lẹ́ ṣe o báyìí lẹ́ ṣe o ànábì wá fẹ́ kú ẹ̀yin wá ń sọ fáwọn sàhábà rẹ̀ wípé ituni bidawatin wa qirtasin ẹ bá mi gbé tàdá wá kẹ́ẹ̀sì bá mi mú tákàdá wá pẹ̀lú gègé aktubu lakum kitaban mo fẹ́ kọ nǹkan kan fún yín láwọn àsọ̀ọ́lẹ̀ tẹ́ lò tí n bá sí mọ́ tó yẹ pé tẹ́ ẹ bá lò wọ́n la tadillu ba'di ẹ ní ṣìrìn lẹ́yìn mi ẹ ní ṣìsọ lẹ́yìn mi ẹ ní ṣì ẹsẹ̀ gbé lẹ́yìn mi Umaru takò ànábì njọ́ náà
radiyallahu ta'ala anhu mi rò pé gbọ́ gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ tí wọ́n kọ fún wa o in kana sadaqa tó bá jẹ́ òótọ́ ni bí ó bá sì jẹ́ òótọ́ ajá sí pé kadhaba al-Bukhari Imam Bukhari ló mú iftira'u wá àtàwọn àfáà tó kù torí pé nínú tírà àwọn láti rí wọ́n sì ń jó máa yẹ wá fẹ́ kullu ma wajadna fi kitabil Imam al-Bukhari fa huwa sahih gbogbo ń tá a bá pàdé nínú tírà Bukhari gbogbo ẹ̀rọ láàfin báwo ti ẹ̀ gbà tọ́lá àgbà pé tó bá tako Kùránì kò lè já nàbì lówí àmì eléyìí wọ́n ń sọ tó ṣẹlẹ̀ láàrin ànábì àtàwọn sàhábà rẹ̀ wọ́n á ní ìtúní bí kìtàbìn àwọn bìdáwàtìn wàkìrtọ́sìn ẹ fún mi ní yínkì kẹ́ẹ̀sì bá mi mú gé pépà mo fẹ́ kọ nǹkan fún yín mo fẹ́ kọ àsọọ́lẹ̀ fún yín yẹn bẹ kìtàbà ńlá yìí wà sọ́ọ̀yà ni àsọọ́lẹ̀ kan tó jásí pé ní látàdínlú ẹ ní ṣìnà tí ń bá lọ ẹ ní sọnù tí ń bá lọ faqala Umaru radiyallahu ta'ala anhu Umaru lè fèsì jọ́nà pé inna rasulallahi sallallahu alayhi wa sallam qad balaghahu alwaja'u ààrẹ yẹn ti ń dá Nábì láàmú ẹ má fún ní báyìí ẹ sì má fún ní gègé wọ́n ní Umaru ló kojú Ànábì jọ́nà pé rárá ẹ má fún ní báyìí ẹ má fún ní gègé ẹ sì má jókòó kankan pé kọ̀dé ghalabahu alwaja'u pé àárẹ̀ yẹn ti ń affect ẹ̀ ṣàn pé kí ló affect ẹ̀ ó affect lákàyè pé kò mọ̀ tí ń ṣe kíni kò mọ̀ tí ń ṣe mọ́ lẹ́ni tọ́lọ́run ọba máa bá sọ̀rọ̀ laylan wa naharan lóru àti lọ́sàn kọ́lọ́run tó lè ṣàyàn kó tó yàn tálùkùránì sọ pé ahum yaqsimuna rahmata rabbika ṣáwọn èèyàn ni wọ́n máa pín ìjà Nábì ni nánú qasamna baynahum àwa la pín nǹkan wa Ọlọ́run fúnra ẹ̀ ló yàn Ànábì Ànábì wá ní kí wọ́n fún un ní gègé àti yínkì òun fẹ́ kọ nǹkan tí wọ́n fi ní sọnù Ànábì ò kọ nǹkan náà jọ náà òun ló kó bá wa lónìí Umar radiyallahu ta'ala anhu ló sọ pé rárá ẹ má jò kọ́ qad ghalabahu alwaja'u ìnira àárẹ̀ tí ń ṣe yẹn ó ti ń dà láàmú kò mẹ́ tí ń ṣe mọ́ tá Nábì ò bá wá mẹ́ tí ń ṣe mọ́ ẹ dákun ṣé wàá mùsùlùmí mọ́ tá à ń ṣe níjọ́ tá ń wí yìí Umaru ń sọ ńjọ́ náà pé asibuna kitabullah alukur'ani ti tó wa ìwé Ọlọ́run ti tó wa kó mọ́ kọ̀ nǹkan kan fún wa mọ́ ọ̀rọ̀ wa ń dàbí ìgbà tá Nábì èéṣò jíṣẹ́ Ọlọ́run mọ́ tó wá dàbí pé Umaru gan ló wà nípò ìjà nítorí pé Umaru ló pàṣẹ ó sì lóru agbára tí ń bẹ lára ẹ̀ kó tó gba ìsìlámù ńjọ́ náà ni torí pé níjọ́ náà ẹni tí ó kojú Umaru ó múra kódà Abubakar yẹ kojú ẹ̀ Abubakar yẹ kojú Umaru tó bá ti gbé wa Abubakar má gbà ní Umaru takò Ànábì pé qad ghalabahu alwaja'u ìnira yẹn ló ń dá láàmú kò mọ̀ tí ń ṣe ẹ gbọ́dọ̀ fún níwèé asibuna kitabullah Ànábì ń sọ̀rọ̀ Umaru náà ń wí ọ̀rọ̀ Umaru wá ṣẹ lórí ọ̀rọ̀ Ànábì látara pa Ànábì ò lágbára mọ́ Umaru wá lo agbára lọ́jọ́ tá à ń sọ yìí wa kathura lugat wàhálà wá dé àwọn tí wọ́n fẹ́ ká Ànábì kọ́ àwọn ń yarí Umaru àtàwọn tí wọ́n fẹ́ ká Ànábì kọ́ nǹkan àwọn náà ń ṣe kíni wọ́n ń yarí ibi tí Islam ti ṣe kíni tó ti pín sí méjì nìyẹn nígbà Ànábì fẹ́ lọ wàhálà rẹ̀ la wà lórí ẹ̀dọ̀ láyé torí pé Ọlọ́run ti jẹ́ kó yọ pé hadhihi ummatukum ìjọ yìí ẹyọ kẹ́ni wa ana rabbukum èmi sì lọ́lọ́run abá tó lẹ́sìn yẹn fa'buduni èmi ni ẹ máa sìn gbogbo ẹni tó bá ti ń sin lọ́hùn ọmọlẹ́yìn Ànábì ni tó yẹ pé ìsìn rẹ o dalla ala kalimati la ilaha illallah wa ala salawatil khams wa ala sawmi ramadan wa ala hajji baytillahi al-haram wa ala zakat allati aqamaha al-islam
tí islam gbé kalẹ̀ kó wá máa yọ wọn kó nu islam òun sórí ibú nù ẹnìyẹn ìbá jẹ́ ṣíà ní tó bá rí kó pè rẹ̀ asma'un sammaytumuha antum wa aba'ukum ó kọjú kó wá kàn pé rẹ̀ ẹni tí ìṣepọ́lọ́n ló pè wá bẹ́ẹ̀ ìtọ́lọ̀ ń sọ ní pé wala tamutunna illa wa antum muslimun ẹ sì gbọ́dọ̀ kú àfi kẹ́ jẹ́ mùsùlùmí. wa kathura lughat lọ́jọ́ tá ń wí ọ̀rọ̀ wa pọ̀ wàhálà dé wọ́n wá bẹ̀rẹ̀ sí ní jiyàn irú àwọn tí wọ́n jẹ́ ọmọ kéékèèké náà sàhábà bíi irú Abdullahi ibn Abbas àwọn ń sọ pé wọ́n jẹ́ ká nábì kọ́ náà Umaru náà pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ kìbáàrù nù wọn àwọn ní rárá kò lè kọ́ torí pé kí ni kọ̀dẹ̀gọ̀ lábáhù àlùwájàrùn àárẹ̀ yẹn ti ń dà láàmú kò mẹ́tí ń ṣe. ẹ dákun ṣe àárẹ̀ ó wàá ṣànẹ́bì títí tí ó àfẹ́tì làákàyè tí òfin ní mẹ́ńtọ́lọ̀ ran tí òfin ní mẹ́ńtọ́ fẹ́ sọ. Al-Qur'an sì ni wa man ya'si Allaha wa rasulahu ẹni tó bá yapa Ọlọ́run tó yapa nẹ́bì dalla dalalan ba'ida aw dalla dalalan mubinan ẹni yẹn ti sọnù ó ṣìnà kọlọmọjà ṣìnà. Faqala an-nabiyyu sallallahu alayhi wa sallam anabi wa sọ níjọ́ náà yìí pé kumu anni ẹ kú lọ́dọ̀ mi ó lé wọn ni kumu anni sọ pé àwọn tí wọ́n ní kó máa kọ méjì ni nínú kí wọ́n mẹ́ni tó fẹ́ kọ kó sì má bá pílánì wọn mu torí pé tó bá kọ pílánì àwọn ò ní ṣiṣẹ́ torí pé wọ́n mẹ́ni tí ó kọ. ẹnjìníà wọ́n mẹ́ńtà nẹ́bí fẹ́ kọ kalẹ̀ wọ́n sì mẹ́ni tó fẹ́ sọ torí pé ó ti sọ àwọn tó fẹ́ kọ yẹn lẹ̀ rí ó ti sọ rí ó tún wá fẹ́ kọ kán má lè ṣìnà níjọ́ àti wá ṣe ẹsẹ̀ gbé yẹn nìkan ti ṣe wá inú wa bí ànẹ́bì pé kumu anni ẹ kú omi ẹ kú lọ́dọ̀ mi la yanbaghi indi at-tanazu' kò lẹ́tọ̀ọ́ kẹ́ ẹ má ṣe fàǹfà lọ́dọ̀ mi dẹ́gbẹ́ tá a bá lọ wáyà kan nù kó bẹ́yà Suratul Hujurat náà ni níbi Ọlọ́run ti ń sọ fún wa pé yá ayyuhal bá mi wo Kùránì yá ayyuhal ladhina amanu níbi Ọlọ́run bá ti ń sọ yí pé la tuqaddimu bayna yaday Allahi wa rasulihi Ọlọ́run bá ń sọ pé ẹ má máa ṣáájú ànẹ́bí sọ̀rọ̀ níbi kan ní la tarfa'u aswatakum fawqa sawti an-nabi ẹ gbọ́dọ̀ jẹ́ kó ohùn yín ó lọ òkè ju ta nẹ́bì lọ níjọ́ yẹn ohùn wọn lọ sókè ju ta nẹ́bì. a ní kó wọnú Kùránì ó ń tẹ fóònù. Ọlọ́run sọ fún wọn nù Kùránì pé oyin bá wọn wí ó sì ń bá wa náà wí pé la tarfa'u aswatakum fawqa sawti an-nabi ẹ má jẹ́ kó ohùn yín ó ṣe kíni kó lọ òkè ju ta nẹ́bì láyé ta nẹ́bì bá ń sọ̀rọ̀ ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ ká nẹ́bì wa máa sọ̀rọ̀ kẹ́yìn náà máa sọ la tarfa'u aswatakum fawqa sawti nẹ́bì ohùn yìí ò gbọ́dọ̀ ga ju ta nẹ́bì níjọ́ tá à ń sọ yìí ohùn wọn ga ju ta nẹ́bì tí wọ́n fi wá ń jiyàn àwọn tí wọ́n fẹ́ ká nẹ́bì ó kọ nǹkan àtàwọn tí wọ́n fẹ́ ká nẹ́bì kọ tá nẹ́bì fi wá sọ pé akumu anni ó yá ẹ jáde kúrò lọ́dọ̀ mi ò fẹ́ rí yín mọ́. La yanbaghi indi at-tanazu' Suratul Hujurat náà ni ẹ wo bọ́lá ń ṣe mú àyà yìí wá èyí tí ń jẹ́ Quran 49 tí ń bá ní ṣe mistake ó dàgbé 49 náà ni tí ó bá sì correct kẹ́ bá mi correct ẹ̀ Quran 49 ẹ jẹ́ á bẹ̀rẹ̀ látara àyà ọkọ ọlọ́ni a'udhu billahi minash shaitanir rajim ya ayyuhalladhina amanu لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم ọlọ́ni ya ayyuhalladhina amanu ọmọ pẹ̀yìn tẹ́ ẹ nígbàgbọ́ òdodo nínú Ọlọ́run ìyẹn fi hàn pé bí yẹn bá fẹ́ẹ̀lì àyà yìí ìgbàgbọ́ rẹ̀ mẹ́hẹ̀ la tuqaddimu bayna yaday Allahi wa rasulihi ẹ má gbà wájú Ọlọ́run àtànẹ́bì bọ́rọ̀ bá délẹ̀ tànẹ́bì ò bá sọ sí ẹ lè sọ sí ẹ má gbà wájú Ọlọ́run ẹ sì má gbà wájú ànẹ́bì ẹ má jẹ́ kí mọ̀ yín ju tànẹ́bì lọ ẹ sì má jẹ́ kí mọ̀ yín ju tọ́lọ́run lọ ó tún wá fi síbẹ̀ yìí pé wattaqullaha ẹ páyà Ọlọ́run kẹ́ bẹ̀rù Ọlọ́run
ìyẹn fi hàn yí pé bóun èèyàn bá ga ju ta nẹ́bí lọ ìbẹ̀rù Ọlọ́run bá rẹ̀ ó ṣe kíni yóò mẹ́hẹ́. Inna Allaha sami'un alimu torí pé Ọlọ́run bá fúnra rẹ̀ as-sami'u ọba tí ń gbọ́ tẹ̀ ń wí ni alimun ó sì mọ̀ wá tẹ̀ ń wù. Ó ń sọ àyà yìí ó fi bá wọn wí. Àyà ẹlẹ́ẹ̀kejì ni ya ayyuhal ladhina amanu ó tún ní mo pè yín tẹ́ nígbàgbọ́ ní Ọlọ́run la tarfa'u aswatakum fawqa sawti an-nabi ẹ má jẹ́ kó ohùn yóò máa ga ju tànábì yín lọ kẹ́ wá máa sọ̀rọ̀ kó ohùn yín wá ṣe kí ni kó wá bò tànábì mẹ́lẹ̀ wala tajharu lahu bil qawli ẹ sì gbọ́dọ̀ máa pariwo lọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ tí máa bára yín sọ̀rọ̀ kajari ba'dikum li ba'din bẹ́ẹ̀ tí máa pariwo mẹ́nìkan láàrin ara yín síra yín tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ anta àbátọ̀ àmàlùkùn iṣẹ́ yóò bàjẹ́ ṣáràtì pé kí ni o anta àbátọ̀ àmàlùkùn ìṣe bẹ́ẹ̀ yẹn kẹ́mẹ́ lọ ṣe bẹ́ẹ̀ kí iṣẹ́ yín má bàjẹ́ bọ́lọ́run ti ń sọ pé làyín ní àṣàrákìtà tó o bá ṣẹbọ pẹ̀lú Ọlọ́run tó o mú nǹkan míì pẹ̀lú rẹ̀ tó o pẹ̀lú míì lọ́lọ́run yàtọ̀ sí làyà àbìtá ná àmàlùkà gbogbo iṣẹ́ rẹ̀ ní ó ṣe kí ni o ní ó bàjẹ́ náà ṣáàrìtù lélẹ́yìí nínú Kùránì yìí ẹ̀yin tẹ́ nígbàgbọ́ la tarfa'u aswatakum fawqa sawti an-nabi ẹ má jẹ́ kóhùn yóò ga ju ta nẹ́bí lọ wala tajharu lahu ẹ sì gbọ́dọ̀ pariwo sí kẹ́ wá pariwo lọ́dọ̀ ẹ̀ bil qawli ẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ wá pariwo lọ́dọ̀ ànẹ́bí kajari ba'dikum li ba'din bẹ́ẹ̀ nìkan tí máa pariwo mẹ́nìkan nù yín anta àbàtọ̀ a'malukum kí iṣẹ́ yín má bàjẹ́ wa antum la tash'urun tẹ́ẹ̀sì ní mọ̀ pé iṣẹ́ yín ti bàjẹ́ Al-Qur'an ló ń ṣe léyìí. Ọlọ́run tó wá ní nínú ayé ẹlẹ́ẹ̀kẹta ó ní innal ladhina yaghudduna aswatahum 'inda rasulillah àwọn tí wọ́n mẹ́rẹ̀ ohùn wọn lẹ̀ lọ́dọ̀ òjíṣẹ́ Ọlọ́run ó ní ulaika alladhina imtahana Allahu qulubahum littaqwa àwọn náà làwọn tọ́lọ́wọ́n bá ti kún ọkàn wọn kẹ́kẹ́ pẹ̀lú bẹ̀rù Ọlọ́run lahum maghfiratun àwọn eléyìí wọ́n rí ọnú Ọlọ́run àforíjì wọn wa ajrun adhimun wọ́n sì rẹ̀san tó lágbára níjọ́ tá ń sọ yẹn àwọn kan rẹ̀ wọ́n lẹ̀gá rárá ẹ jẹ́ fún níwèé àwọn kan ní rárá kò sí tó jọ́ ẹ gbọ́dọ̀ fún ẹ má jọ kọ̀ nǹkankan wọ́n sì yarí pé ká nẹ́bí mọ́ kọ́ tí wọ́n dẹ̀ ṣe mọ́tà nẹ́bí lára ẹ bá mi gbọ́ lọ́n tóbi tí wọ́n ṣe má nẹ́bí lára ta nẹ́bí ò ṣe anabi ni ẹ fún mi níwèé ìtúni bidawatin wa qirtasin ẹ fún mi ní yínkì àti ìwé aktubu lakum kitaban kí n kọ àsọlẹ̀ kalẹ̀ fún yín tẹ́ pé la tadillu ba'di ẹ ní sọnù lẹ́yìn tí n bá lọ tí Umaru sì ń sọ ń jọ́nà yìí pé rárá o pé inna rasulallahi sallallahu alayhi wa sallama qad ghalabahu alwaja'u rárá ààrẹ tí ń ṣe yẹn ti ń dà láàmú kò mọ̀ tí ń sọ ni asibuna kitabullah kó má bá wa sọ yíhun Kùránì ti tó wa ìwé Ọlọ́run ti tó kó má kọ̀ kankan fún wa mọ́ sallallahu alayhi wa sallam wọ́n wá ní wa kathura al-lughat níjọ́ náà ọ̀rọ̀ wa pọ̀ tí wọ́n jẹ́ ká nẹ́bí rọ́rọ̀ sọ tá nẹ́bí fi wá ń wí pẹ̀lú ọ̀dùn ọkàn wípé tó yẹ pé kí n bá yín sọ̀rọ̀ ẹ̀ ní gbọ́ sí mi lẹ́nu kumu anni ẹ kú lọ́dọ̀ ni tẹ inú anábì wá dùn ló fi lé wọn ni bí ìgbà tí wọ́n ní Sheikh Adam ń bínú sọmọkéwu wọn kan tọmọkéwu yẹn náà ni bàbá ta kété ń bínú èmi náà ta kété mò ń bínú ya Rasulullah kọmọkéwu máa sọ pé àfa àwọn ń bínú ó wà lókèrè èmi náà wà lókèrè à ń bínú bàbá ń wò mí èmi náà la ilaha illallah ọlọ́mọdé àṣìṣe o ọlọ́dàkùn mọ́jẹ́ àṣìṣe o ọlọ́mọdé àṣìṣe o àṣìṣe o kọ́ ọgbọ́n kò sì kọ́ àgbà ànábi wa ni kò mú àní ẹ kú lọ́dọ̀ mi la yanbaghi indi at-tanazu'u kò lẹ́tọ́ kẹ́ ẹ máa pariwo lé mi lórí kẹ́ ẹ máa ṣe fàǹfà níwájú mi qala Ibn Abbas ń sọ ọjọ́ náà bí ìgbà téèyàn ń bẹ̀ wọ́n torí pé àwọn yẹn kéré wọn lágbára ar-raziyatu kullu ar-raziyah ما آل بيننا وبين كتاب رسول الله
ìta nàbì fẹ́ kọ yẹjọ́ kọ́ kò ní nǹkan kan tó fẹ́ fi yà wá kúrò láàrin ìwé Ọlọ́run. àmọ́ ń jóná táwọn àgbààgbà yẹn ṣe má nàbì lára ẹ wá dákun tó bá jẹ́wọ́ gẹ́gẹ́ bí èèyàn táwọn ọmọlẹ́yìn rẹ̀ ṣe ọba nì wọ́n rí dínkù ànẹ́bì tányányán. ibi tá a ti bẹ̀rẹ̀ ìṣòro nu ànábì wa kú nìyẹn ṣe pé pírọ́blẹ́mù kan lè yín pírọ́blẹ́mù wípé ànábì sọ̀rọ̀ kò tà pírọ́blẹ́mù ẹlẹ́ẹ̀kejì wa ni wípé ànábì wa kú ṣe pé n tó fi lè Umar radiyallahu ta'ala anhu tẹ́ pé ń gbọ́ pa ànábì kú tó ní tóun bá gbọ́ téèyàn bá sọ bẹ́ẹ̀ òun ó gé orí ẹ̀ ṣe àgbẹ̀ tó bá yẹ pé ànábì kọ̀ nǹkan kalẹ̀ ni ó ṣeé ṣe kó mọ̀ wíru ẹ̀ nígbà ànábì kú Umaru ló kọ́kọ́ yarí pé man qala inna Muhammadan qad mata qataltuhu bisayfi hadhihi bisayfi hadha bí n bá gbọ́ lẹ́nu ẹnìkan tó bá fi lè sọ yí pé Muhammad kú ń fi dà mí pa ẹ dákun ṣé wọn èé kú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni pé wọn ẹnìkan ò gbọdọ̀ sọ yí pé Muhammad kú wa innama rufi'a ila sama kama rufi'a Isa alayhi salam òun náà lọ sọ́mọ̀ ni tó bá jásí pé wọn àbá dá Umaru padà ń jọ náà báwọn ọmọlẹ́yìn ànábì Ìsá ti rọ́ kalẹ̀ pé ọ̀gá àwọn lọ sánmọ̀ làwọn náà ó máa sọ́dọ̀ ní pé sánmọ̀ lànábì lọ lẹ́yìn tó kú. Umaru ń sọ ńjọ́ náà ìpè bẹ́ẹ̀ nìkan bá wí bẹ́ẹ̀ òun qataltuhu bisayfi hadha ìdá mi ní ìfipá. ẹ̀yin tẹ́ gbọ́dọ̀ máa wí ni pé rufi'a ila samai wọ́n gbé e lọ sánmọ̀ ni kama rufi'a Isa torí pé wọ́n fẹ́ kọ̀mpìtì ànẹ́bì pẹ̀lú Isa ńjọ́ náà ẹ òbí tá a ti kọ́kọ́ níṣòro. wa qala Abubakar bun Abi Quhafa wọ́n lé Abubakar ló wá sọ̀rọ̀ ńjọ́ náà yìí pé man kana ya'budu Muhammadan fa inna Muhammadan qad mata ẹnikẹ́ni tí ń bá ń sin Muhammad o Muhammad ti ṣe kí ni Muhammad ti kú. wa man kana ya'budu Allaha fa inna Allaha hayyun la yamut àmẹ́ni tí ń bá ń sin lọ́n kó lọ́ọ́ mọ̀ yìí pé o man kana ya'budu ilaha Muhammadin ẹni tí ń bá ń sin ọlọ́run tó rán Muhammad ṣẹ́ fa inna ilaha Muhammadin hayyun lam yamut ọlọ́run tó rán Muhammad ṣẹ́ yẹn alààyè ní tóun èkú òun kì í kú wala yamut kò lè kú. Abubakar ló wá ka àyà ńjọ́ náà àyà tó ka ńjọ́ náà ni wọ́n pè ní wa ma Muhammadun illa rasulun qad khalati min qablihi rusulu afa in mata aw qutila inqalabitum ala aqabikum wa man yanqalibu ala aqabayhi falan yadurra Allaha shay'an wa sayajzi lahum shakirin. Aya yẹn wá wáyé pé aya yìí ń bẹ nínú Ali Imran aya 144 wọ́n láyà yẹn ló wá mẹ́gbẹ́ mọ́ Muhammadun ta ni Muhammad ń ṣe Muhammad yìí ṣe nkankan nínú ayé illa rasulun tó tayọ pé òjíṣẹ́ ọlọ́ni kọ̀díkà láti táwọn èèyàn bá fẹ́ tú àyà yìí ara ń pé mẹ́kọ́díkà láti min qablihi rusulu táwọn òjíṣẹ́ míì náà ti kú ṣáájú ẹ̀ tó lọ́rọ̀ kú ni wọ́n ń sọ kì í ṣe pé túmọ̀ pé wọ́n ti lọ khalati bimana mẹ́tàtì tó pé tí wọ́n bá fẹ́ lo ọ̀rọ̀ ànábì Ìsá tí wọ́n bá mú àyà wọn ní àkọ́díkà láti wọ́n ti lọ ìtumọ̀ ẹni bí kọ̀dí mẹ́tàtì ṣọ̀pọ̀ tó bá lọ já sí pé Ìsá náà ò bá kú ni wọ́n ẹ̀ ní lo
illa rasulun Muhammad yẹn jẹ́ òjíṣẹ́ ẹyọ kan qad khalati min qablihi rusul táwọn òjíṣẹ́ tán ṣáájú ẹ̀ táwọn náà kú kéèyàn wá lè mọ̀ yín pé tóun bá wá kú kò sí láì fi inú rẹ̀ ìntàfi mọ̀ pé ikú ni pé afa ìmọ̀ta kódà tó bá wá kú a ó kù tí là tàbí ṣe ni wọ́n pa ọlọ́run ti sọ yẹn lẹ̀ ká ànábì tó kú èmi ànábì yìí o kí wọ́n lè mọ̀ pé yín kú o pé ń èé sọ ọlọ́run o òjíṣẹ́ ọlọ́run lèmi ń ṣe o qad khalati min qablihi rusul táwọn òjíṣẹ́ tí wọ́n ṣáájú tèmi náà kú o afa ìmọ̀ta tóun gan bá wá kú a ó kù tí là tàbí wọ́n tiẹ̀ wá pa ni ń kọ̀ lábùtúmọ̀ àlá àkábìkún tẹ́ wá lẹ́ẹ̀ ní tẹ̀lé mọ́ torí pé ó kú. ọlọ́ni wà mẹ́yà ń kàlíbù àlá àkàbí ẹni tó bá wá yẹ̀yìn padà lẹ́yìn ikú ànábì yìí pé tọ́ torí pé ànábì ti kú òun ò ṣe ànábì mọ́ Al-Qur'an ní falan yadurra Allaha shay'an kò lè kónira kankan bá ọlọ́run wàsáyà yìí sì Allahu shakirin àwọn tí wọ́n bá ṣe tọ́ ọlọ́run ó san wọn lẹ́san wọn. faraja al-qawm ila qawlihi ìyẹn àwọn èèyàn ti gba ọ̀rọ̀ Umaru yẹn ń jọ náà t'Abubakar ò bá sọ̀rọ̀ ń jọ náà kó mọ́ àyà wá bọ́ọ̀rọ̀ Umaru ó ṣiṣẹ́ nìyẹn tá a máa pariwo lónìí yìí pé ànábì lọ sọ́mẹ̀ ni. wọ́n wá darí padà raja al-qawm ila qawlihi àwọn èèyàn wá darí padà sọ̀rọ̀ Abubakar yẹn ni Umaru ṣẹ̀ṣẹ̀ wá ń sọ wípé ka'anni ma sami'tu hadhihi al-aya bí ìgbà tí mi ò gbọ́ àyà yìí rí ni hatta qara'aha Abubakar àyàfi ìgbà tí Abubakar kà á bí ìgbà tó ń gbọ́ rí. ṣe rí pé problem ti ṣe kíni ó ti di méjì wọ́n rí yín sọ́ọ̀fù wọ́n rí tà kọ́kọ́ yanjú kí l'Ànábì fẹ́ kọ fún wọn wọ́n rí yanjú wọ́n sì máa ń tí ó kọ wọ́n sì jó kọ́ àmọ́ ó súnmọ́ ká sọ wípé ṣé Umaru máa ń tà Ànábì fẹ́ kọ ni tí ò fẹ́ ó kọ́ torí pé yóò kó bá interest tàwọn Allahu a'lam Allahu a'lam àmọ́ bí tí a ti wá mẹ́ ṣe wọn pé wàhálà ti di méjì wọ́n rí kan yanjú wọ́n rí kan ṣe kíni wọ́n rí kan yanjú Abubakar yanjú kan nínú nǹkan ẹlẹ́ẹ̀kẹta tó kó wàhálà bá wa náà ni pé Ànábì ti wá kú ta ni ó gbapò rẹ̀ Ànábì ti kú náà ó wá kú ẹni tí ó ṣe kíni ta ni ó gbapò rẹ̀ èyí tá ń pè ní al-imama wọ́n wá du eléyẹn títí kódà àwọn ìrántí sì kú Ànábì dẹ̀yìn ọjọ́ mẹ́ta àfa wọ́n kọ́kọ́ jà lórí pé máwòdì ọ̀dáfúnni himbola sísí ṣàgbé tó bá yẹ pé ó ti kọ àkọọ́lẹ̀ ni ó ṣeé ṣe kó ti sọ ibi tí wọ́n ṣe gíní tí wọ́n sì wú sí àmọ́ àwọn òjò kọ́ wọ́n tún dààmú lórí èyí náà wọ́n tún ṣẹ̀ṣẹ̀ wá dúró lórí wípé al-anbiyahu yudfanuna haythu yamutun pé ibi táwọn ànábì Ọlọ́run bá kú sí ni wọ́n máa ń ṣe kíni ni wọ́n máa ń sin wọ́n sí. kó tó wá di gbọ́n pé tọ́ ẹjẹ́ á sin sínú yàrá Aisha radiyallahu ta'ala anha. wọ́n wá bẹ̀rẹ̀ wàhálà yìí pé lórí al-imama ta ni ó jà ṣáájú ẹ wá máa wò wàhálà. wa a'zamu khilaf bayna al-umma khilafu al-imama wàhálà tó wá lágbára jù láàrin àwọn àjọ yìí náà ní pé ta ni ó jọ̀gá lẹ́yìn Ànábì ta ni ó jọ̀gá lẹ́yìn Ànábì tó fi wá di wípé ikhtalafa al-muhajirun wal-ansar ará Mẹ́kà yarí wọ́n gbọ́tọ̀ lọ ará Mẹ́dínà ṣe kíni àwọn náà gbọ́tọ̀ lọ ará Mẹ́dínà gbà yí pé tọ́ ìlú wa lẹ ti wá bá wa Ànábì tá a sì gbà fún ti kú àwa náà láǹfààní káyẹ̀yàn àwọn ará Mẹ́kà náà dúró lórí pé Mẹ́kà l'Ànábì ti wá
a gbọ́dọ̀ fi tó mú wá láti Mẹ́kà yẹn ká wá sọ́ọ́lẹ̀ níjọ́ náà àwọn ansọ́ọ̀rù tí wọ́n dúró lórí ni pé minna amirun wa minkum amirun kò lè ẹ̀yin olórí kan kó máa jẹ́ olórí tí ó máa jẹ́ amirul muhajirin káwa náà sì yan aláṣẹ kan kóun náà máa jẹ́ kí ni o amirul ansar kó lórí sì di méjì ká sì máa mánéjì ẹ̀. so níjọ́ yẹn ittafaku ala ra'isihim Sa'd ibn Ibada al-Ansar àwọn gbà yí pé Sa'du ọmọ Ibada ọba al-Ansari lé àwọn fi ṣọ̀gá àtàwọn ní Medina àwọn èèyàn ń fà yẹn lọ́wọ́ ló di pé Umaru àti Abubakar náà sáré wá Umaru ló lọ pé Abubakar pé wá o àwọn ará Medina wọ́n ti fẹ́ gba ìjọba o àfi káwa náà ṣe kí ni ká tètè lọ ọbẹ̀ ká lọ́ọ́ dá wọn lọ́wọ́ kọ́ ngbà wọn á débẹ̀ Umaru ló wá gbé ọ̀rọ̀ kalẹ̀ pé rárá kò lè lọ́bẹ̀ tí ń sọ yìí gẹ́gẹ́ bí akin tí wọ́n sì bẹ̀rù ẹ̀ Umaru ló wá yarí níjọ́ náà ló wá ní tó ṣẹlẹ̀ ní wípé ẹni tá a yàn Abubakar ni kìí ṣe pé wọ́n jíròrò lórí ẹ̀ tàbí wọ́n jìjọba ara wọn sọ Umaru ló ṣe kíni ló yan Abubakar lé wọn lọ́wọ́ ẹ wá jẹ́ adára káyẹ wá padà sí pé anábì fẹ́ kọ́ nǹkan kalẹ̀ wọn àjọ kọ́ kí lànábì fẹ́ kọ́ tó dá wàhálà lẹ̀ tí wọ́n ní kó mọ̀ kọ́ ó fẹ́ kọ́ nǹkan kan tí wọ́n sì mọ̀ wọn àjẹ́ ká anábì kọ́ wàhálà wá dé àwọn kan gbà yí pé rárá àwọn ò fara mọ́ àwọn kan sì gbà yí pé àtọ́ débi wípé ó dá àyè kan tí wọ́n threaten wípé gbogbo ẹni tí ò bá fara mọ́ àwọn pa àfa mi rò pé ẹgbọ́n tá ń wí àwọn tí wọ́n wá fara mọ́ ń jọ náà kí làwọn dúró lé lórí pé rárá o nígbà èyí tí wọ́n dúró lé lórí ń jọ náà ni wípé wọ́n l'Ànábì ti sọ àwọn ọ̀rọ̀ kan kalẹ̀ táwọn ọ̀rọ̀ ni mushiran ila al-imam Ali tó ń tọ́ka wípé tóun bá kú Ali ni kí wọ́n fi ṣe kíni ni kí wọ́n fi ṣe olórí àwọn nínú àdísù tí wọ́n mú wá tá a lè rí kà bẹ́ẹ̀ bá lọ ka Tariqu Tabari yóò bá ń bẹ̀ téèyàn bá lọ ka Tafsir Khasin yóò bá ń bẹ̀ lára àdísù tí wọ́n mú wá ni pé wọ́n l'Ànábì sọ pé inna hadha akhi wa wasiyyi wa khalifati fikum fasma'u lahu wa ati'u wọ́n l'Ànábì sọ pé inna hadha akhi ẹni tẹ́ ń wò yìí àbúrò mi ni ọmọ ìyá mi ni wa wasiyyi òun sì làsọ́ọ̀lẹ̀ mi ṣe àmọ́ yín pé kò kọ́ àmọ́ ó ṣe kí ni ó wí lẹ́nu èyí táwọn wí ẹlòmíràn ní ṣíà ni wọ́n ti sọ yẹn kọjá rí pé àwọn ará òṣìyà ni ń gbé wá tíra tí mo sì dárúkọ yìí tíra ṣíyà kọ́ tíra àwọn àfa súnnà ni. inna hadha akhi wa wasiyyi wa khalifati fikum ẹni tẹ́ ń wò yìí o ọmọ ẹ̀yà mi ni o wàsíyù mi ni o wa khalifati fikum òun sì làrólé mi fún yín o fasma'u lahu wa ati'u tí ń bá ń sọ̀rọ̀ ẹ máa gbọ́rọ̀ rẹ̀ kẹ́sì máa tẹ̀lé àṣẹ rẹ̀ àwọn tí wọ́n yarí dúró lórí pé Ànábì ti sọ eléyìí kalẹ̀ rárá àwọn ò ní gbà wọ́n wá ní wasara an-nabiyyu sallallahu alayhi wa sallam fi akthar min munasabatin qa'ila wọ́n l'Ànábì sọ láwọn ayé bomi náà lára bí tá Ànábì ti sọ náà ní pé inna aliyyan minni wa ana minhu ṣẹ́rí Ali tẹ́ ń rí un minni nínú ẹ̀jẹ̀ ara mi ni o torí pé inú ìran kan náà ni wọ́n ẹ̀jẹ̀ kan náà ni wọ́n
wa ana minhu ara Ali lèmi náà ìyẹn ni pé Ali from me I'm from Ali ọkọ sọ pé Ali in me I am in Ali ìyẹn fi hàn pé èmi àtàlí nǹkan náà ni wá o inna aliya minni Ali tẹ́rí yẹn minni ara mi ló ti jáde wa ana minhu ara rẹ̀ lèmi náà sì ti wá wa huwa waliyyun kulli mu'minin min ba'di òun sì láláṣẹ gbogbo ẹni tó bá nígbàgbọ́ nú Ọlọ́run lẹ́yìn tí ń bá lọ wa huwa waliyyu kulli mu'minin min ba'di òun sì ni ó máa ṣe kíni o òun ni ó máa pàṣẹ tabalẹ̀ waliyu aláṣẹ olórí kulli mu'minin fún gbogbo ẹni tó bá nígbàgbọ́ nínú Ọlọ́run alimumin min ba'di lẹ́yìn tí mi ò bá sí mọ́ eléyìí náà kìí sọ̀rọ̀ àwọn àfàṣìyà ń bẹ́nu Sunanu Tirmidhi ó ń bẹ́nu At-Tajul Jami' lil Usul nínú tírà àwọn àfà sunna ló wà ìyẹn fi hàn wípé àwọn kan tara bẹ́ẹ̀ àwọn tí wọ́n tara yẹn ni wọ́n wá pè ní Shi'atu Alil Bayt aw Shi'atu Ali àwọn tí wọ́n pè ní àwọn tí wọ́n dúró lẹ́yìn ilé ànábì torí pé nínú Sahih Muslim ńgbà ànábì ń sọ̀rọ̀ wípé alaykum bil kitabi wa atarati Kùránì dọwọ́ yín àtàwọn ará ilé mi ìtumọ̀ rẹ̀ ni pé àgbọ́yé Kùránì yẹn ọ̀dọ̀ àwọn ará ilé mi yẹn lẹ́ti ṣe kíni o lẹ́ti bá ṣe ti mọ̀ pé àwọn ará ilé tó jásí pé ará ilé torí pé Al-Qur'ani sọ fún wa yìí pé ulul arhami ba'duhum awla min ba'din àwọn tá a máa ń pè ní mọ̀lẹ́bí wọ́n tún jẹ́ bí síra jura lọ ẹbí àtúmọ̀ kanra jura lọ ẹbí ṣe kíni o wọ́n jura àwọn tí bí Ibn Abbas pé ṣe bóun náà ń bẹ bí ànábì ni wọ́n mú Àlí wọ́n yọ sẹ́gbẹ̀ẹ́ kan wọ́n là nábì sọ bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ kódà wọ́n ní ọ̀rọ̀ yẹn tún fún wa ní pípé níjọ́ tá nábì fẹ́ sọ̀rọ̀ fún wa pé ẹ̀sìn ti pé kò sí tí ó di mọ́ nígbà tá nábì ń ṣe kútúbà léyìí tí wọ́n ń pè ní léyìí tó fi jásí pé ó fi sọ̀rọ̀ tó tún fi yan Àlí lé wọn lórí láàjì rẹ̀ tó ṣe gbẹ̀yìn tó fi dágbére léyìí tí wọ́n ń pè ní Ghadirul Kham wọ́n ní njọ́ tá ń sọ ní jama'a Rasulullahi sallallahu alayhi wa sallam an-nasa Ànábì kó àwọn èèyàn jọ njọ́ náà ó kó àwọn èèyàn jọ níbi ó sì ti kó wọn jọ fi muntasfi an-nahar wal ar shadid láàrin ọ̀sán gangan nígbà tí ìgbóná wà gan tàbí ká sọ pé tútù ní agbára ló pè wọ́n jáde sí gbangba wa khataba khutbatan ó sì sọ̀rọ̀ njọ́ náà tawilatan tọ̀rọ̀ náà gùn nínú ọ̀rọ̀ yẹn l'Ànábì tí wàá sọ yìí pé man kuntu mawlahu fa hadha mawlahu ẹni tí ń bá ti jẹ́ aláṣẹ rẹ̀ rèé léyìí tó ń tọ́ka sí Àlí njọ́ náà fún wọn man kuntu mawlahu fa Aliyu mawlahu ẹni tó bá jásí pé mi láláṣẹ rẹ̀ èmi lọ̀gá rẹ̀ èmi ló gbà fún Àlí lọ̀gá rẹ̀ Ànábì wa tún ṣàdúrà njọ́ náà àdísù tá a mọ̀ mú wá yìí ó wà nù Sunanu Tirmidhi bákan náà ẹ̀ á kanu Tajul Jami' lil Usul ẹ̀ wá gbọ́ àdúrà Ànábì tó ṣe njọ́ náà ńgbà tó sọ̀rọ̀ náà ó ní Allahumma ìrẹ́ Ọlọ́run o wali man wala ẹni bá tẹ̀lé Ọlọ́run bá ń tẹ̀lé bí èèyàn bá gbà fún Ọlọ́run bá ń gbà fún bí èèyàn bá ti mú un lọ́rẹ̀ẹ́ Ọlọ́run bá ń mú un lọ́rẹ̀ẹ́ bí èèyàn bá gbà á lọ́gàá Ọlọ́run bá ń fa òun náà mára wa adi man a'dahu bí èèyàn bá ti kọjú ọ̀tá sí Ọlọ́run bá ń kọjú ọ̀tá sí wa khudhul man khadhalahu bí èèyàn bá ti yẹpẹrẹ rẹ̀ Ọlọ́run wọn náà bá ń yẹpẹrẹ rẹ̀ Ọlọ́run
wansuru man nasarahu bẹ́yìn bá ti ran àlí lọ́wọ́ ìwọ ọlọ́run ò bá ń ṣe ìrànlọ́wọ́ fún tàbá ó lè wà nù musnad imam ahmed ó wà nù sunan ibn majah ó tún wà nù tafsir ibn kathir tó jẹ́ tafsiri àwọn àfa tí wọ́n gbà pé onísúnà làwọn téèyàn bá lọ ka al-bidayatu wan-nihaya tí ibn kathir táwọn ìbẹ̀ǹbẹ̀ tá a bá lọ ka volume 7 tafsir ibn kathir ó wà ń bẹ̀ tá a bá ka volume 1 musnad ahmed ìbẹ̀ǹbẹ̀ bó o bá lọ ka volume 4 sunan ibn majah ìbẹ̀ǹbẹ̀ tó o bá lọ ka volume 1 ìyẹn fi hàn wípé ibi tí ṣòro wa ti kọ́kọ́ bẹ̀rẹ̀ rí tó fi wá dòní tí ò wá níyànjú mọ́ tó fi wá di wípé àwọn kan bá àwọn ti bí lọ àwọn kan sì bá àlí lọ pé kódà tí ò bá tán bá fi sípò yẹn àwọn ò máa gbà yí pé òun láláṣẹ àwọn ìrònú yìí náà ló padà wá di ìrònú sùnníyà àti kíni o àti ṣí'íyà ibi ìlàdúró sí lálẹ́ kọ́lọ́n kó dákun kó ṣíjú àánú wa kódà níbi tí wàhálà yìí wá dé wàhálà yìí tún wá padà débi pé wàhálà yìí gan tún fìyà jẹ Fatima ọmọ ànábì látara wípé òun náà pẹ̀lú àwọn tí ò ṣe bẹ́yà fún Abubakar kábíyèsí ọlọ́run má jẹ́ mẹ́nubà yẹn lónìí tó fi wá di wípé Fatima àti Abubakar wọn kíra wọn tí Fatima fi jáde láyé mi rò pé gbọ́n tí mo sọ yìí ẹ gbọ́ yẹn lọ́sẹ̀ tí ń bọ̀ pé Fatima àti Abubakar o wọn ṣe kíni wọn kíra wọn níbi tí wọ́n ní Fatima lára dé wọn kí wọn kódà ẹ gbọ́ lọ́sẹ̀ tí ń bọ̀ pé ńgbà Àlí fẹ́ lọ sí ó lọ́ọ́ dá sí lóru ni kò jẹ́ kán gbọ́ níbi tí wọ́n fúnlẹ̀ mọ́ àwọn ará ànẹ́bìdé ọlọ́run o èyí tá a wí lónìí mọ́jọ́ jẹ́ àwí mọ́ mọ́ sì jọ jẹ́ àgbọ́ mọ́ a máa tẹ̀síwájú lọ́dọ̀ àti ní àfẹ́ kó máa ṣe kí ni kó máa gùn àfẹ́ kó máa gùn torí pé kéńjẹ àìsè ọlọ́dàkùn síjú àánú wa má ṣe léyìí láṣẹ mọ́ má sì ṣe lágbọ́ mọ́ gbogbo àwọn tá a máa ń ṣàdúrà fún tí wọ́n jẹ́ ní àdúrà ọlọ́dàkùn bá wa gbàdúrà wọn látòrí bàbá wa Adégbìtẹ́ lóṣogbo ọlọ́mọba wa ṣàlékún àláfíà bàbá wa ẹnjìníà Àdìó Dìọ́lá ọlọ́mọba wa síjú àánú wọn bàbá wa tí wọ́n jẹ́ alága fún gbogbo rìsálà ní gbogbo àgbáńlá ayé bàbá wa Gíwá àbí ṣe Gíwá náà ni àbí bóyá Abubakar sí ni Olúwa Ọlọ́run dákun bá wa síjú àánú wọn kó bá wa ṣe dáadáa fún wọn bákan náà bàbá wa Abdulhakeem Muradeyo Ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn àfáwa bàbá wa Ibrahim Badejo Ọlọ́run bá wa síjú àánú wọn kó bá gbọ́rọ̀ wọn sẹ́sọ̀ àfáwa the boy at 50 Solabaika the Christ Ọlọ́run dákun bá wa síjú àánú wọn náà báwọn èèyàn ti ń ṣe wàhálà kó lè wálẹ̀ tó Ọlọ́run dákun yóò máa dójú tì wọ́n náà ni kò ní wálẹ̀ yóò sì máa ga sí lọ́la la ilaha illallah Olúwa Ọlọ́run dákun eléyìí tá a wí má ṣe láwìí mọ́ gbogbo àwọn tí wọ́n wà lórí gbogbo yín náà la ṣàdúrà fún Ọlọ́run bá gbàdúrà yín kárí gbogbo àwọn tí wọ́n ń ṣe dáadáa Ọlọ́run bàbá wa àfa wa Saheed olóko mi káka wa Ọlọ́run bá mi ṣíjú àánú wò wọ́n o kó sì bá mi ṣe dáadáa fún wọn o kárí gbogbo àwọn èèyàn àǹtí wa kan náà nílùú èbó Ọlọ́run bá wa ṣàánú ọkọ wọn kó sì bá wa fún lálàáfíà tó péye la ilaha illallah Ọlọ́run bá wa gbé wọn dìde Ọlọ́run dákun bá wa ṣe dáadáa fún wọn àwọn tí wọ́n ń wá ìgbélu Ọlọ́run bá wa fi tẹ̀ wọ́n lọ́wọ́ àwọn tí wọ́n ń wá ọmọ Ọlọ́run bá wa fún wọn àwọn tí wọ́n ń wá aya fún wọn láya àlùbáríkà àwọn tí wọ́n ń wọ́kọ̀ fún wọn lọ́kọ àlùbáríkà má sì jọ ń ṣí ọkọ yẹn má sì jọ ń ṣí ìyàwó yẹn àwọn tí wọ́n wá ń béèrè oyún tí wọ́n ti ní Ọlọ́run má jò jábọ́ lára wọn lóyìí mo ọjọ́ tí wọ́n bá wá bí Ọlọ́run dákun má jọ ń fọ̀ bẹ́ẹ̀ bí la ilaha illallah Muhammad rasulullah wala hawla wala quwwata illa billah gbogbo àwọn tí wọ́n wà lórí ètò pẹ̀lú wa gbogbo àwọn tí wọ́n jẹ́ àfà tí wọ́n máa ń sábà wò wá látòrí bàbá wa dọ́bù sheikh dọ́bù khalifa bàbá wa jágbe Ọlọ́run dákun bá wa ṣíjú àánú wò wọ́n o kó sì bá wa gbọ́rọ̀ wọn sẹ́sọ̀ o lọ́la agbára Ọlọ́run kárí gbogbo àwọn àfà Abu Hasan Ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn kó sì bá wa gbọ́rọ̀ wọn sẹ́sọ̀ lọ́la la ilaha illallah Muhammad rasulullah inshallah nítorí pé àfẹ́ gba àsìkò á fi àyè lẹ̀ láàrin ìṣẹ́jú díẹ̀ fún àwa tí a bá fẹ́ béèrè ìbéèrè so kọ́lọ́n kó dákun kó ṣe dáadáa fún wa kó sì ràn wá lọ́wọ́ ètò wa yìí Olúwa Ọlọ́run dákun bá gbé sókè
ọlọ́run dákun a ti rí i pé báárà ò lérè la ṣe béèrè báárà lọ́dọ̀ ẹnìkankan torí ntọ́lọ́run bá fẹ́ ṣe ni ó máa ṣe èyí tí ò bá ní ṣe kò ní ṣe la ṣe ra ń fúnra wa ṣe nǹkan wa lọ bó ti wá rí iná gbogbo àwọn tọ́lọ́run ní kí wọ́n lọ́wọ́ níbi tó dáadé yìí ọlọ́run dákun apádà sí ibú apádà sí ìgbà ọlọ́mọdé wọlé tọ̀ wọ́n bí akila ilaha illallah muhammad rasulillah sallallahu alayhi wa sallam wala awla wala quwwata illa billah ila aliyil azim nígbà tá a bá fi ń retí ìpè lọ́wọ́ ká máa fi yẹn náà ṣàdúrà ká máa kí àwọn ọmọ ìyá wa ọlọ́run dákun bá wa ṣíjú àánú wò yín afáwa Ṣẹ̀fíù Adébáyọ̀ ọlọ́run ní jó bàjẹ́ o afáwa ìmáàmù Fatai Zaka aṣàdúrà fún yín kọ́lọ́mbà gbọ́rọ̀ yín sẹ́sọ̀ lọ́la la ilaha illallah Muhammad Murtala ọlá ọlọ́mbà ṣíjú àánú wò yín lọ́la agbára ọlọ́run àti jẹ́ kan ṣu ọlọ́run bákan náà afáwa ọlá awáyé wá ṣe eré ọlọ́run jẹ́ ẹ̀ máa rí rere ṣe jẹ́ káwa náà máa rí rere ṣe afáwa Ṣẹ́ríkì Abíọ́lá ọlọ́mbà gbọ́rọ̀ yín sẹ́sọ̀ kó bá wa gbàdúrà yín afáwa ọlá rẹ̀ afáwa náà bímọ sokolo ba wo mana kutuba ba shilo ma alal barka lola la ilaha illallah muhammad rasulullah afawa Sanusi Wasi' olomba wa shanu yin Ṣẹ̀fíù Adébáyọ̀ Tèmítáyọ̀ olomba gboro yin seso Oyètọ́lá Abdulaziz olomọ jo bàjẹ́ an retí pé ni o be yan bá fẹ́ dazi abo ni béèrè tó bá fẹ́ béèrè afawa Ramadan Taufik olondakun ka olomba aṣíjú àánú wò yín lola la ilaha illallah Ọpẹ́yẹmí Bánkọ́lé olomba gboro tin na seso Wasi'u Ọlákùlẹ́yìn Ògèlè ọlọ́mọba agbọ́rọ̀ yín sẹ́sọ̀ kó bá wa ṣe dáadáa fún yín lọ́la la ilaha illallah Abíọ́dún Olúṣẹ̀san ọlọ́mọba àgbàdúrà yín o gbogbo atájọ alẹ́ náà la ṣàdúrà fún Tijani Abdulfatah ọlọ́mọba aṣíjú àánú wò yín kó sì bá agbọ́rọ̀ yín sẹ́sọ̀ Hakeem Alesh ọlọ́mọba agbọ́rọ̀ yín sẹ́sọ̀ kó bá wa gbàdúrà yín o kó bá wa ṣe ntẹ́yìn náà fẹ́ fún yín kó bá wa múlẹ̀ yín lọ́wọ́ lọ́la la ilaha illallah Adéwálé Maruf ọlọ́run níjó bàjẹ́ Yẹkini Ibrahim Ọlánrewájú Salari ọlọ́mọba gbọ́rọ̀ yín sẹ́sọ̀ kó bá wa gbàdúrà yín lọ́la la ilaha illallah Azizu Said ọlọ́mọba gbàdúrà yín Ased Asis ọlọ́mọba aṣíjú àánú wò Sheriff T-Boy ọlọ́mọba gbàdúrà rẹ̀ afọwọ́ Abdulhafiz Rahim Citizen ọlọ́mọba ṣe dáadáa fáwọn náà kó sì bá gbọ́rọ̀ wọn sẹ́sọ̀ afọwọ́ ẹja lónìí bó nílùú Germany mo ṣàdúrà fún yín ọlọ́run níjó bàjẹ́ o Alájà Àbíkẹ́rímì ọlọ́run bá mi ṣe dáadáa fún ó péjọ mẹ́ta tí mo ti gbúrò alájà díẹ̀ àmọ́ ọlọ́run níjó bàjẹ́ Alájà Aisha láti ìlú Texas pẹ̀lú àwọn àtẹ̀bí wọn ọlọ́run bá wa ṣíjú àánú wò yín kó sì bá gbọ́rọ̀ yín sẹ́sọ̀ Ọláàrẹ Abu Aliya ọlọ́run níjó bàjẹ́ o kọ́lọ́run bá wa ṣe dáadáa fún wọn náà. Salamu alaikum. Salamu alaikum. Salamu alaikum. Salamu alaikum. Salamu alaikum. Kini controller. Na inshallah ká má bínú torí pé èyí tá ń lò tẹ́lẹ̀ ó ti bàjẹ́ èmi là ń lò lọ́wọ́ yìí ẹ sáré bá wa gbé orin yẹn wọlé láti fi correct kíní yẹn kọ́lọ́n kó ṣíjú àánú wa kó ṣe dáadáa fún wa so ẹni tó ń pè yẹn dákun ẹ fún wa ní ìṣẹ́jú díẹ̀ ṣe ti gẹ́tẹ̀. Salamu alaikum. Salamu alaikum. To ọwọ́ engineer ni ó ti get salamu alaikum. Ọlọ́run bá wa ṣíjú àánú wò yín o. Naam. Naam wa alaikum salam. Ṣé ti yẹlẹ ni? Naam alhamdulillah. Naam. Naam. Ṣé kíni ya be ma ṣe? Ṣíṣe kò sọ̀rọ̀. Naam àwa pẹ̀lú yín sà. Naam. Yẹ kẹ́ ti test kíni ká tó bẹ̀rẹ̀. Alhamdulillah àwa pẹ̀lú yín sà. Bẹ́ẹ̀ni. Hello sà. Eléyìí gan tí ẹ tún wá. Naam. Salamu alaikum o ti sọ̀rọ̀. Salamu alaikum. Lesa ka lesa. Alhamdulillah sa. Ahlan wa sahlan. Alhamdulillah. 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 Ọlọ́ọ̀bá tó ti ń fún yín mọ̀ ní ọlọ́ọ̀bá ẹni mọ̀ ní wọ́n ti lè ṣàánú fún yín. Allahumma amin.
àwọn gbà ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ náà rẹ̀ àwọn tó ti fọ́ kí wọ́n kó bá lè wà ló bá ẹ̀yẹ máa ń fi ìkòkò sí kàtàkì tó wọ́pọ̀. Naam, network yẹn bá di díẹ̀ lọ́dọ̀. Náà wọ́n dà pé network yẹn ó ṣe bákan díẹ̀, so kò jẹ́ agbọ́n tẹ̀ ń sọ yẹn dáadáa. Ọlọ́run aṣa network yẹn ò dáa látọ̀dọ̀ yín lọ́hùn tọ̀dọ̀ tí wọ́n ń bì wà òkè dáadáa. Naam, Ọlọ́run dákun bá wa ṣíjú àánú wo àwọn bàbá wa. So nígbà tí kọ́ọ̀lù yẹn máa bẹ̀rẹ̀ ẹnjìníà wọ́n ń ṣiṣẹ́ lórí ètò bí kinní yẹn ṣe fẹ́ píkìní kọ́ má bínú nítorí Ọlọ́run. Àfáwà Ọlá Odiaka ọlọ́mbà àgbàdúrà yín sẹ́sọ̀ kó bá gbọ́rọ̀ yín sẹ́sọ̀. Abdulwahab Àjàpẹ́ aṣàdúrà fẹ́yìn náà kọlọ́mbà àṣìdáadáa fún yín. Buhari Adéwálé Mudathir ọlọ́mbà àṣíjú àánú wò yín. Àfáwà Akin Akínbọ̀dé Ọlọ́run níjó bàjẹ́. À ń fi yẹn retí pé o torí pé àfàrà ètò yìí ti ní ìsìn insha Allahu ta'ala. Bákan náà Qadiri Rauf aṣàdúrà fún yín kọlọ́mbà gbọ́rọ̀ yín sẹ́sọ̀. Ajíbọ́lá Ọláìtàn Ọlọ́run níjẹ́ kọ́lá yín tán láéláé la ilaha illallah. Àfáwà Bámidélé Nurudeen Táíwò ọlọ́mbà ṣíjú àánú wò yín kó sì bá gbọ́rọ̀ yín sẹ́sọ̀ la ilaha illallah. Gbogbo àwọn tí wọ́n bá wá wà lórí ètò gbogbo ọlọ́mbà wa ṣe dáadáa fún yín o kó sì bá wa ṣíjú àánú wò yín o lọ́lá agbára Ọlọ́run àti jẹ́kànṣe Ọlọ́run. Àpadà sí ibú àpadà sí ìgbà Ọlọ́run dákun má jẹ́ ó wọlé tọ̀ yín. Àfáwà Thani Yomaiti ọlọ́mbà ṣíjú àánú wò náà. Àfáwà Jamel Abubakar Ọlọ́run dákun má yọ Jamal kó nú ọ̀rọ̀ yín torí pé Ọlọ́run ọba tó jásí pé yuhibbu inna Allaha jamilun wa yuhibbul jamala ọba tó rẹwà lọ́lọ́run ó sì fẹ́ràn gbogbo ẹni tí ń bá ń fi ẹwà kún ẹwà. Ọlọ́run dákun má bà ẹwà tí yín náà jẹ́ o lọ́lá agbára Ọlọ́run àti jẹ́kànṣe Ọlọ́run. Àìná Adésànyà aṣàdúrà fún wọn náà Ọlọ́run níjọ́ bàjẹ́ insha Allah. Béèyàn bá fẹ́ pè wá wọlé ní ìsìn pẹ̀lú ògùn lọ́dọ̀ Ọlọ́run ojú òpó náà ó ti sílẹ̀ so kọ́lọ́n kó dákun kó ṣe dáadáa fún wa kó sì ràn wá lọ́wọ́. Naam, àfihàn ń ṣe àdúrà fún ẹ̀yin tẹ́ jẹ́ yẹn àfáwà ọlọ́mbà àgbàdúrà yín o kó sì bá wa ṣe dáadáa fún kó wá yín lọ́la la ilaha illallah muhammad rasulullah sallallahu alayhi wa sallam wala hawla wala quwwata illa billah. Ọlọ́mbà àjò rí bẹ́ẹ̀ náà ọlọ́mbà àjò rí bẹ́ẹ̀ so kọ́lọ́mbà àjò rí bẹ́ẹ̀ o. Naam, à ń fi àsìkò yìí retí ìpè ní pẹ̀lú ògùn lọ́dọ̀ Ọlọ́run ẹja pàdé lọ́dọ̀ la Risala TV lọ́dọ̀ Labaika the Christ insha Allah lọ́jọ́ Tuesday láti lọ gbọ́ pààtì tó kù lórí eré ǹjẹ́ wọ́n kó Al-Qur'ani jọ lójú ọ̀yá Ànábì tún gbọ́ àwọn nǹkan kan tẹ́lẹ̀ yìí pé irọ́ ni wọ́n fi kó kinní jọ fún wa tó báyìí. Àmọ́ Ọlọ́run dákun ọba tí ó ní kásìkò tiwa yìí náà kó bọ́ sásìkò táwa náà lè máa rí nǹkan yanjú fúnra wa. Ọlọ́run dákun má jẹ́ kọ́rọ̀ dàrú mọ́ wa lọ. Ẹ rí i pé gbogbo àwọn tí wọ́n ń yarí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní ìsìn àtakò yẹn náà ti ń ṣe kíni ó ti ń dínkù pàápàá ńgbà tí baba Mudiru Markaz ò tí ì láǹfààní àti ṣe tí wọ́n ṣe wá sí káàkiri wọ́n rí tọ́pìkì ti kú. So kọ́lọ́n kó dákun kó ṣíjú àánú wa kó jẹ́ kí gbogbo wa lè mọ dáadáa tá a máa ṣe lọ́la la ilaha illallah. So à ń fi eléyìí retí ìpè ní o gbogbo ẹni tí ó bá fẹ́ dá sí ètò kò ní já sí pé wọ́n kàn ṣe wá sí ni adẹ̀fẹ́ béèrè ìbéèrè o. Kódà mo dẹ̀ tún ṣàdúrà fáfá mi kan àfáà dáadáa kan láti Ìlọrin àfáà tó kóta àdìsí man tashabbaha bi qawmin fahuwa minhum. Ọlọ́mbà mi ṣe dáadáa fún àfáà náà torí pé ìgbìyànjú làfáà náà lò bọ́rọ̀ ẹ̀sìn ṣe ta àwọn náà lára sí níjọ́ náà ni wọ́n fi ṣe. Àmọ́ àgbọ́yé ẹ̀sìn ẹnìkan ò lè ṣe ń jẹ ẹni tí ń bá ń jó òdodo náà ni ó máa jẹ kò sí ń dá lè fi yí padà. Kọ́lọ́n kó ṣíjú àánú wa kó bá wa ṣe dáadáa fún àfáà náà lọ́la la ilaha illallah. So à ń fi yín àfihàn retí tó yá pé kò tí ì sí ìpè ẹ bá wa fi àdàmọ́ àlè Ìlọrin. ọmọ tó sọ pé ká bàbá òun kéré ta ló bá màmá rẹ̀ sùn tó fi lóyún ẹ̀sìn bá mi bálí sọ́nà pé ta ló fi jọ. Náà àwa tá a bá fẹ́ pe WhatsApp yẹn ti wà ń títàn insha Allahu ta'ala. Adúgbò lọ́dọ̀ Ọlọ́run ọba tó ní kí tò ní rọrùn èyí tó tún ń bọ̀ ní ọ̀sẹ̀ tó ń bọ̀ Ọlọ́run dákun jó lè rọrùn insha Allahu ta'ala.
kọ́lọ́mbà wa ṣíjú àánú wò wá kó sì ṣe dáadáa fún wa àfáwà Abdulkadir Ọlátúnjí ọlọ́run dákun bá wa ṣíjú àánú wò yín kó sì bá wa ṣe dáadáa fún yín lọ́la la ilaha illallah Muhammad rasulullah ọlọ́run bá wa gbàdúrà oníkálukú wa gbogbo ẹni tá a rí okọ̀ wọn dá tí n bá ń dárúkọ ní àwọn tó rúkọ wọn wá sí iwájú mi àpé mi èèwò kọ́mẹ̀ntì àwọn tí n bá wá rí yẹn náà ni mo máa ń sábà wí hùn kì í ṣe kó bóyá mo ṣàfojúdi tàbí bóyá mi ò fẹ́ràn ẹnìkan ni ò jẹ́ ń dákọ̀ ẹ̀ rárá gbogbo wa náà lọ́wọ́n bá mú kọ wa ó sì mọ ilé wa ó sì mọ̀ náà wa ó máa ń tà ń fẹ́ ó sì máa ń tà ń wá gbogbo ń tà ń fẹ́ ní kọ́lọ́wọ́n bá wa fẹ́ èyí tá a fẹ́ Ọlọ́run dákun má jẹ́ ó ṣẹlẹ̀ òṣì á fẹ́ Ọlọ́run má jẹ́ ó bá wa gbé ọ̀rọ̀ ohun wa Ọlọ́run dákun fi ọ̀rọ̀ táwa lọ́rẹ́ wá ṣe dáadáa fún wa lọ́la agbára rẹ̀ àdìjẹ́ kan ṣo rẹ̀ Ọlọ́run dákun à ń bẹ̀ ọ́ á máa fi léyìí ṣe lọ kọ́lọ́n bá wa ṣíjú àánú wọ̀ wá lọ́la agbára Ọlọ́run àdìjẹ́ kan ṣo Ọlọ́run Allahumma antal awwalu afáwa akíma ẹni ọlá aṣàdó àfẹ́yìn náà o ìmáàmù ahlus sunna wal jama'a Ọlọ́run bá wa ṣe dáadáa fún yín kó bá gbọ́rọ̀ yín sẹ́sọ̀ Ọlọ́run níjó bàjẹ́ la ilaha illallah bàbá wa mudirul markaz Ọlọ́run bá wa ṣíjú àánú wọn apàdà sí igbó apàdà sí ìgbà Ọlọ́run má jẹ́ ó bá wọn àwọn tí wọ́n rán wá sí ti làbáyíká ní òní Ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn Ọlọ́run dákunjọ́ túbọ̀ gùn lẹ́mìí láti orí bàbá wa tí wọ́n jẹ́ aṣojú àtàwọn tó kù tí wọ́n tẹ̀lé wọn wá Ọlọ́run bá wa dùn wọ́n nù kó sì bá wa gbàdúrà wọn àti wọn ń ṣàdúrà fún bàbá Fadilatu Sheikh Ọlánrewájú Al-Fulani Ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn bákan náà bàbá Fadilatu Sheikh bàbá wa Al-Murtada Adio Ọlọ́run bá wa ṣíjú àánú wọn bàbá ń Bariga Ọlọ́run má jẹ́ ó bàjẹ́ fáwọn náà lọ́la la ilaha illallah kárí gbogbo àwọn tí wọ́n dìde ńlẹ̀ tí wọ́n fìfẹ́ hàn àfa Sàádà àwọn náà bẹ́ẹ̀ Ọlọ́run bá wa ṣíjú àánú okó wa wọn kó sì bá wa ṣe dáadáa fún wọn lọ́la la ilaha illallah àwọn tí wọn kí adégún àpò ń ṣọjọ́ bí ni wọ́n bá mú ọ̀daràn káàkiri kó fẹ́ bó kọ ẹ̀jẹ̀ la ilaha illallah Ọlọ́run bá wa ṣe dáadáa fún oníkálukú wa kó sì gbọ́rọ̀ wa sẹ́sọ̀ Ọlọ́run dákun má jẹ́ ó bàjẹ́ o insha Allah ẹ gbọ́ àṣírí kan lọ́dọ̀ adégún wa lọ́jọ́ Tuesday pẹ̀lú ògùn lọ́dọ̀ Ọlọ́run mọ́ bá dáadáa wa jẹ́ mọ́ wàá fi jẹ́ wa síbi tó nira mọ́ sọ wá do níbàárà Ọlọ́run jẹ́ àríjẹ́ rọrùn jẹ́ àṣírí mú rọrùn lọ́la la ilaha illallah Ọlọ́run má gba ojú lọ́wọ́ wa o mọ́ sì gba ẹsẹ̀ wa o mọ́ gba apá wa o Nàìjíríà Ọlọ́run dákun bá wa fìdẹ̀ra síbẹ̀ o ìnira Ọlọ́run bá wa yọkó mbẹ́ àwọn tí wọ́n ń darí wa Ọlọ́run bá wa fi àánú sí wọn lọ́kàn kí wọ́n lè láàánú ìlú yìí kí wọ́n ṣe dáadáa sí wa Ọlọ́run dákun jẹ́ káwa náà wá lè láàánú ara wa ká ṣe dáadáa síra wa lọ́la la ilaha illallah Ọlọ́run dákun wá jẹ́ kẹ́mi àwa mùsùlùmí jórí bákan náà jẹ́ fẹ́ràn ara wa Ọlọ́run ṣíjú àánú wa Allahumma rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana labaika di Christ wọ́n láwọn náà wà lórí ètò Ọlọ́run bá ṣíjú àánú wọn the boy at 50 Ọlọ́run oníjó bàjẹ́ ẹni ọ̀tá lélẹ́lẹ́ tọ́ta ò bá Ọlọ́run bá ṣíjú àánú yìí nígbà àwọn èèyàn dẹdẹ yín títí lọ́ba ya gbégbá bí kó mọ̀ yíwọ́ mọ́ wọn lọ́wọ́ Ọlọ́run oníjó bàjẹ́ ẹni tí ń sọ láìpẹ́ yìí tí ń sọ yìí pé ẹnìkan ń bẹ nílùú Èkó ìdí rẹ̀ ń gbóná lọ́wọ́lọ́wọ́ báyìí ó wà ń lo òyìnbó lọ́wọ́lọ́wọ́ báyìí níjọ́ náà adégún à ń bẹ lo òyìnbó kò sí Nàìjíríà torí pé wọ́n rí pé àwọn ti rí pápẹ́ gan nígbà wọn á ṣiṣẹ́ dójú àmì tó rí pé ẹ̀yin tẹ́ ẹ mọ nọ́mbà Jamiu tẹ́ ń pè é tẹ́ wá rí nọ́mbà tí ẹ ṣe tiẹ̀ tẹ́ ń sọ pé wọ́n ń dẹ wọ́n á rí pé kíní ẹ ṣe wọ́n sì ti lérí pé wọ́n ó gbé tí wọ́n lérí lórí prógrámù pé wọ́n ó gbé ẹnìkan lẹ́kọ̀ọ́ yìí ó wà ń lo òyìnbó báyìí nísìnyí o ìdí rẹ̀ ń gbóná lọ́wọ́lọ́wọ́ o ìdí ẹ̀ tí wàá tutù kò wá gbóná wọn àwọn àǹbá tó ń sáré pa àwọn àǹbá kórúkọ ẹ má bàjẹ́ níjọ́ wo ládégún wa di Imam Bukhari níjọ́ wo ló di Ibnu Taymiyyah ẹ dákun torí Ọlọ́run tí wọ́n ní ọ̀rọ̀ ẹ̀sìn ní níjọ́ wo ládégún wa wá dọ̀rọ̀ ẹ̀sìn Ọlọ́run má jẹ́ kú kánjú kú báyìí o Ọlọ́run wákàlà wà dá fún yín pé Ọlọ́run má jẹ́ ẹ kánjú kú Ọlọ́run má jẹ́ ó kánjú kú adégún wa sàtíyà má jẹ́ ó fàrùn ló gbà Ọlọ́run má jẹ́ ó kán Ọlọ́run má jẹ́ ó kánjú kú Ọlọ́run má jẹ́ ó kánjú kú sàtíyà má jẹ́ ó fàrùn ló gbà Ọlọ́run má jẹ́ ó kánjú kú. wọ́n jẹ́ káwa náà wá wí fúnra wa pé Ọlọ́run má jẹ́ ó kánjú kú Ọlọ́run má jẹ́ ó kánjú kú
sàtíyà màmá jẹ́ ń farun ló gbà ọlọ́run màmá jẹ́. Insha Allahu ta'ala àwọn wákà mi tá a bá tún da aṣọ di Tuesday tó ń bọ̀ ọlọ́mọ aṣíjú àánú wò kó ṣe dáadáa fún kó wá wá o. Allahumma rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nari tawaffana muslimina wal ikna bis salihin. Allahumma kun ma'ana shafiqan wa rahima wa la takilna ila anfusina tarfata aynin alayka tawakkalna wa ilayka anabna wa ilayka al-masir bi haqqi ya awwal al-awwalin wa ya akhir al-akhirin ya dhal quwwati al-matin ya rahim al-masaqin wa ya arham ar-rahimin. الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. Ìwọ falẹ̀ lónìí